tẹ́ bá wo bí àwọn especially oníyàwó mẹ́ta ìbí ṣe ń sọ̀rọ̀ bóyá ń sọ̀rọ̀ ẹ sì mọ̀ rí pé kò sọ̀rọ̀ in tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ nǹkan tó wu àwọn self interest tiẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù Tọ́lẹ́à Ṣínà àfà Tọ́lẹ́à Ṣínà lórí ọ̀rọ̀ rẹ̀ ní sọ̀rọ̀ lórí ẹjá bójú wò ká ní ẹni àwọn ẹni yìí àti dòdìrín ọmọ ìlú ọmọ Òwò yìí tí ń pẹ̀lú lójúlówó ọmọ Yorùbá yìí ká ní pé Mr. Cousin Busa, thank you very much ká ní pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń ṣe ẹ dákun ṣé àwọn ayélára tí wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn tí wọ́n ní ìmáàmù Tọ́lẹ́à àyè sọmọ nílé àwọn ṣé kìrìsìtẹ́nì ni wọ́n ẹyọ kọ́kọ́ bá ń dé o ká ní àwọn mọ̀gàfàlù nìyí àwọn tá a pè ní àwọn mẹ́ta yìí ká ní pé lóòótọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní í ṣe ká lè ní pé ọ̀rọ̀ ẹ̀sìn ni pé ká ní ọ̀rọ̀ ẹ̀sìn tí ń ṣe títọ́ lọ́hùn tànábì ni ó fẹ́ ṣe o pétọ́ lọ́ọ̀ tànábì ló fẹ́ ṣe ẹ gẹ́sì pé òkè o ká ní òkè ẹ fẹ́ bá àwa kábíyèsí ẹ fẹ́ bá wọn jà nípa wọn sí kọ̀ọ̀kan ṣe mùsùlùmí àbí òkè àwọn ẹbí àwọn Mr. Joseph Adéyẹ bọ̀dá misa àwọn ẹbí tí wọ́n sọ wípé àfà Tọ́lẹ́à kì í sọmọnú ilé àwọn ṣé kìrìsìtẹ́nì ni wọ́n oníṣẹ̀ṣe ni wọ́n ẹ̀rí pàtì kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ náà oníyàwó mẹ́ta yọkọ́ fèèlì náà àtàwọn èèyàn bẹ́ẹ̀ nígbà tí àwọn kan jáde tí wọ́n sì jẹ́ mùsùlùmí bíi tiyín náà táwọn náà sì kéwú bíi tiyín tí wọ́n sì já àfà wípé àfà Tọ́lẹ́à tẹ́ fi jẹ́ yìí lóòótọ́ nú àwọn kan làwọn mú wá ṣùgbọ́n báyìí àwọn ti di pé ọmọ àlè ilé àwọn ni àfà Tọ́lẹ́à àwọn tí wọ́n claim pé ọmọ àlè ni àfà Tọ́lẹ́à mùsùlùmí ni wọ́n tó hàn ayélára mùsùlùmí pọ́nbélé ni wọ́n o so ẹ̀yin ká wá jáde ẹ̀yin wá rìn sọpọ́ọ̀tì pé àfà Tọ́lẹ́à yẹn dandandandan àfikọ́ jẹ ìmáàmù àwọn tí wọ́n sọ pé àfà Tọ́lẹ́à yẹn sọmọnú ilé àwọn yẹn ẹ pa àwọn tì ṣé kèfèrí wà ní wọ́n ni káàní gbogbo yàrá náà ẹ ń jà fún tọlọ́run ni ṣùgbọ́n gbogbo àwọn tàfà tẹ̀ ń wò yìí wàláhì tàlá àlàásìs wọn ò ṣe tọlọ́run wọn ò sì tànábì wọn sì ṣe ara wọn ni àkọ́kọ́ nù. tẹwárí àfà oníyàwó mẹ́ta yìí ọlọ́run fún láwọn àǹfààní kan olójú ọmọ ríra rẹ̀ ẹ sì jẹ́ wá sọ fún yín gbogbo bíráàgì oníyàwó mẹ́ta àti irú gbogbo wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò ju orí fóònù lọ. Facebook ni ẹni tó bá bí dánú wọn ẹ bá ń ṣe fídíò yìí gan o ẹni tó bá bí dánú wọn àtòníyàwó mẹ́ta ni o àti ojú ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ olówó ọmọ Ìwó ni o àti irú wọn bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ dá sọ̀rọ̀ tó mọ̀ pé ó bá sú ọ̀ fáwọn pé àwọn láyà àti sọ̀rọ̀ kọ́ mọ̀ bọ́lá Ògbómọ̀ṣọ́ kọ́ wá lọ bá ọba pé tó bá ṣe ọ̀dà àbí ká wá dúró ní Ògbómọ̀ṣọ́ bí kankan mú máì kan ní ẹ̀rọ Ògbómọ̀ṣọ́ ọba ayé kìíní kan mo fi Muhammad búra ẹ̀rí pé wọ́n jẹ̀bi àti pé wọ́n tẹ̀lé síbẹ̀ so gbogbo bragado wọn orí fóònù Facebook èmi nísìn mo wá sí Ògbómọ̀ṣọ́ mo wá púrúfù tí mò ń sọ mo tún ṣe live l'Ògbómọ̀ṣọ́ mo wá mo ń rìn mọ́ yan kò sí kankan nu wọn tó bí dáa tí ó rí mímì ti ṣe rìn torí gbogbo tí mò ń ṣe àkọ́kọ́ ni pé gbogbo tí mò ń ṣe mo ní evidence lọ́wọ́ ní gbogbo fídíò tí n bá ṣe gbogbo tí n bá wá sọ ń bí wàláhì tàláì kò sí fídíò ẹ̀yọ̀ kan tẹ́ ní kí n mú wá evidence ní mọ́ wá èmi kì í sọ̀rọ̀ tí n bá mọ̀ so oníyàwó mẹ́ta yẹn kó wá jáde tó bá ń sọ̀rọ̀ àwọn tá bá ní òye tá bá ní ọgbọ́n ìfẹ́ ká máa rí ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ gidi Ọlọ́run fún láǹfààní láti máa gbé fídíò láti ní fóònù bí mi náà sí láǹfààní àti ní fóònù yìí ó fún láǹfààní àti lè tan kámẹ́rà ó fún láǹfààní àti sọ̀rọ̀ bó ti wù ú ẹgẹ́tì ó fún láǹfààní láti ní àwọn followers tí wọ́n ń tẹ̀lé tẹ́gbẹ́ tó bá ṣe fídíò ní ìsìn bí yẹn 10,000 lè follow rẹ̀ àwọn kíní kan ó fún láǹfààní bẹ́ẹ̀ àǹfààní yẹn làwọn ò mọ̀ pé àǹfààní ìyún àdánwò ní fáwọn àǹfààní yẹn ò jẹ́ wọ́n kàn náà rí pé àwọn lè sọ̀rọ̀ tí ó wà wọn sí ibi wájú Ọlọ́run àwọn tẹ́ wọ́n ń wòye gan tó wá bẹ̀rù Ọlọ́run wọn ò bẹ̀rù orí ibú tí wọ́n sì wájú Ọlọ́run àmọ́ tí wọ́n sáfẹ́ hùn kó láti ṣe ní tí wọ́n fẹ́ yẹn ẹ mọ̀ wá jáde
oníyàwó mẹ́ta akọ́ ni pé irú wọn máa ń wò pé tá a bá sí fídíò òun ò lè fún wa lésì tí ẹ fún mi lésì tó o bá lè fún mi lésì ṣùgbọ́n ǹjẹ́ kó yí ayé pé lérí bú ni ǹjẹ́ kó yí ayé pé alábòsí ẹ̀sìn ni àwa èèyàn tá a sì ń tẹ̀lé wọn náà so báwo ló ní àwọn mọ́tò ṣe wá sọ̀rọ̀ táwa ní ọ̀rọ̀ rẹ̀ jẹ́ bákan àwọn ìfẹ́ kí n sọ dáadáa tó fi ń pèsè orí ètò. Hello. Hello, ẹ kú ètò. Ẹ ṣeun bí ẹ ti ń pọ̀ lórúkọ yín sà. Akeem láti Ìwó. Akeem láti Ìwó. Bẹ́ẹ̀ ni sà. À ń gbọ́ yín sà. Ní ètò kan tẹ́ ṣe lọ́sẹ̀ tó lọ, èmi náà mọ̀ pé. Ókè láti Ìwó ẹ ṣeun. Tí mo sọ fún yín pé. Ókè. Tí mo sọ fún yín pé ẹ̀yin ilẹ̀ ń pọ́n olórí burúkú ọmọ Ìwó yẹn létí iṣẹ́ yẹn. Má máa gbé picture ẹ̀ sí mọ́. Ókè. Mo lówó fúláàtì ló ń wá yàrá kan ló ń gbé lájẹ́kẹ́ nílùú. Ẹ sọ bẹ́ẹ̀ tó tọ́ gbàgbé ẹ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ sọ bẹ́ẹ̀ mo rántí. Ṣé wá rí àwọn oníyàwó mẹ́ta tẹ́ ń sọ? Ìṣe wọn la máa fi mọ̀ wọn. Ṣé òun lè lọ sílùú tiẹ̀ kó sọ̀rọ̀ sọba ìlú ẹ̀ bẹ́ẹ̀ yẹn? Ògiri tó lanu ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o. Mo ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìlú ọba tán nínú Ògbómọ̀ṣọ́. Adúpẹ́ fọlọ́. Torí ìyá mi Ògbómọ̀ṣọ́ ni bàbá mi lọ́mọ ìlú. Allahu Akbar. Mò ń wo gbogbo ẹ̀ bó ṣe ń trend. Sà, àwọn ní pẹ́tẹ́. Wọ́n ó kù díẹ̀ fún nǹkan tẹ́ báyìí. Wọ́n tiẹ̀ ti ń tẹ́. Wọ́n ti ń tẹ́ ọ̀rẹ́ dì. Ṣé rí inú mi dùn sí program yìí o mo ṣe máa ń pè lẹ́bí náà and then. Ìyá ẹ ṣe because bí ẹni pé wọ́n tú orí àwọn èèyàn ni. Ṣé mọ̀ wọ́n kàn ń analyse nǹkan tí ò ní ìtumọ̀ ẹ kàn máa ọmọ mi àkànjì lọ́jọ́ kan á kàn máa sọ mọ̀nàmọ́ná kìnìkan. Ẹ wo lórí burúkú ọmọ Ìwó yẹn. Lónìí báyìí bá wo péjì ẹ̀ báyà bíi 20 minutes ago ó lọ bá kan náà àwọn báyà sòkò kan níwò wọ́n bẹ̀rẹ̀ sí analyse achievement ọba Ìwó gbogbo nǹkan tó ń sọ gan ò ní ìtumọ̀ wọ́n ṣe roundabout tí mo sì gbàbẹ̀ kọjá láàárọ̀ tí gbogbo géètì ẹ̀ ti já and someone is doing something tangible sir someone is doing àwọn làwọn ní divisional police station tó kó local government mẹ́ta sí sẹ́yìn is that achievement? Ẹni tó dẹ̀ tún wá ń ṣe dáadáa tó yẹ kí everybody gbárùkù sí leadership wa tó ń ṣe everything and everybody is very happy. I have a lot of people from Ogbomoso as friends and all of them they always talk good about the king, even the Muslims, even the Christians, even àwọn oníṣẹ̀ṣe. But nǹkan tó yẹ kí gbogbo wọn kan gbárùkù tì wọ́n kàn wá ń ṣe dàrúdàpọ̀ jáde àpọ̀ lónìí wọ́n á lọ Ìbàdàn lọ́la mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọ̀kan ni wá bá a ṣe lè bá bára wa gbé but they are not doing the same thing. Hello sir. Àwa pẹ̀lú yín sà à ń gbọ́ yín sà à ń gbọ́ yín clearly sà. But they are not doing that and that is where the problem lies. Ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé àwọn people ó ní nǹkan kan tó ń ṣe there is something fishing. I'm ready to scatter the whole thing. Ṣé mo ẹni tí ìbá ṣe ilé bàbá mi báyìí mi ò lè jẹ́ ó bàjẹ́ bí ìyá mi ṣe jọmọ Ògbómọ̀ṣọ́ báyìí mi ò lè jẹ́ ó bàjẹ́ but ẹni tí ì ṣe bìkan báyà mo wà ní Abẹ́òkúta hansing that doesn't belong to my town and I am fortunate to get a post from there ṣé mo pé I have nothing to lose. Ibẹ̀ ló yẹ kí àwọn èèyàn ti gbọ́n pé there is a lot of things coming out from this. This man has a mother for crying out loud. Gbogbo nǹkan yìí is something that can gbogbo nǹkan tó ti yẹ kán yanjú tìjọ́ yìí ni but because a lot of things are fishing and that is why they keep on analysing kábà ti rí weak points kan báyìí wọ́n á tẹnumọ́ and I just don't know how their followers are even doing it. They are not the only Muslims we too we are Muslims. Hello sir. Àwọn àpẹẹrẹ sá o. So ẹ wo àmàkàn èèyàn kan ẹ wo bó ṣe ń búkán chairman because he said this he said that they just pick a phrase from that word and they keep on analysing on it. Then you know these people they are more or less like àti ẹ̀lẹ́kùn wọn ní ìyàn Ọlọ́run ṣe bẹ́ẹ̀ yẹn. They will be in their mosque they won't preach to their followers they will just be talking rubbish just to captivate people's mind. Àwọn tó ń gbé wọn náà all of them they are from Ìwó here and àwọn agbẹ́dẹ̀ wọn wò pé what is fishing wọ́n sá lọ Ìwó. The king in Ògbómọ̀ṣọ́ is Imperial Majesty
There is a king that even called himself His Imperial Majesty that is not. But we are not disputing that. And they will go there, keep on, hello sir. They keep on honoring another king, where their own king. Truly, you won't do that to your king. At all. You won't be on the pulpit and say you are talking to your king. Sir, it's not making any sense. Our followers in Walote and do me fun. And is this how Muhammad? And they don't even see it. Only I will make they are bloggers. All these people, they are not man of God. I'm a Bukan chairman. Is that how to do it? And this is the same man that went to Sheikh Polytechnic Ibadan. That is even talking, Christianity, Musulumi, then you just get to know. I think they need people to talk to them. But in Kote money, but these people, I don't know why the government is not doing anything. If I have any avenue to talk to some people in Ibadan, because I still know 2 commissioners, I think something must be done. And in Kote Modeshin, so hello, sir. Because if they succeed in doing this, they will replicate it in some other major towns. And that is the truth. That is the truth. But people don't know it. That this thing, there is more to this thing. Thank you very much. Mr. Hakeem Lati Ìlú Ìwó, thank you for the support always. And tí n bá ti tán kíní fóònù báyìí àjọ ń ṣe program lọ ni. Bàbá yìí sọ̀rọ̀ tó pọ̀ gan níjó ní tòótọ́ nípa ọmọ Ìwó yìí. Wọ́n lówó fúláàtì ló ń wá pé yàrá kan ló ń gbé. Téèyàn bá ti wá ń wá owó náà, sọ yẹ kó tó ń wá owó kó tó sórí igbó ni. Torí owó tó ń wá o lè rí, ṣùgbọ́n kéré igbó padà gbẹ̀yìn ẹ̀ fún ẹ. Torí kéèyàn kíní kan là mọ̀. Ọlọ́run fúnra rẹ̀ gan pọ́n àwọn ọba lé o. Ọlọ́run ò dẹ̀ fi àbùkù àwọn ọba sí ẹnìkankan lẹ́nu. Ìjẹ́ pásítọ̀ ni o, ìjẹ́ àlùfáà ni o, ìjẹ́ oníṣẹ̀ṣe ni. Ọlọ́run ò fi àbùkù ọba torí omi la tẹ̀ka tó tẹyàn rìn sí ẹnìkankan lẹ́nu. Although now I don't wish to talk about this guy again, but mo kàn láwọn kankan tí fẹ́ clear nípa fún un kí n jẹ́ kó mọ̀ ní pé torí àwọn èèyàn ń pè wá pé ọmọ owó yìí ẹ̀rí nǹkan sọ̀rọ̀ rẹ̀ kíní kan àárín nǹkan ṣe sí kọ́ o ọmọ ìlú lára ọmọ òwúrọ̀ mélòó lára díẹ̀. Hello, salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi. Ìbílẹ̀ sí ń pè wá láti bo. Ọládìméjì ni láti ìlú Ògbómọ̀ṣọ́. Allah akbar, ẹ ṣeun gan sa. Akínyìn kú ètò. Ẹ ṣeun. Àdúrà wọn gbà. Àmín sà. Ẹ rí ọ̀rọ̀ yìí. Ìsí Kamila tí sì máa ń dùn mí lórí ọ̀rọ̀ yìí kò bí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a mọ̀ ní ọba tá a la jẹ́ Mùsùlùmí. Gan ni jẹ́ kí àwọn èèyàn mọ̀ túmọ̀ Islam. Wọ́n sọ kíní kan gbogbo gbà pé àwọn Christian tẹ́ ń wò yẹn wọ́n oníṣẹ̀ṣe. Kò ní Kùránì tí wọ́n ń ka àwọn òsì màdísì tí wọ́n kà. Bẹ́ẹ̀ni. Mùsùlùmí ni wọ́n máa kà. Ìmọ̀ tí Kùránì sọ tí wọ́n máa fi sọ mọ́tà ti ṣe sọ. Ìlú Ìlọrin láàrin lọ́hùn. Mo tún gbósùbà fún ìlú Ìlọrin. Ní a bá rí ọmọ ìlú Ìlọrin, mẹ́ẹ̀ bá rọmọ Ìlọrin tó bá bù fọ́ lẹ́yà rẹ̀. Ẹ̀ẹ́dùn máa jọ fi sàdọ̀ láàrin ara yín ni. Ìpá bá bọ́ ọmọ Ìlọrin, ẹ̀ẹ́dùn máa fi sàwàdà láàrin ara yín ni. Bá bí ọdá kó mẹ́nu bá ọba Ìlọrin. Ìjọ lọ́mọ ìpé Ìlọrin èéfi ọba wọn ṣeré. Àwọn ọba Ìlọrin ṣe jẹ́ yẹn tí àwọn Ìlọrin tí wọ́n ń pọ́n ọba wọn lé bí Ọlọ́run ti gbé àwọn ọba kalẹ̀ nìyẹn ẹni àpọ́nlé ni wọ́n. Bẹ́ẹ̀ jámọ́ nǹkan kan nínú ayé tẹ́wàá máa fi ẹnu òsì kan ọba. Bẹ́ẹ̀ ọmọ ìlú òlù ṣe pé Ògbómọ̀ṣọ́ kò fi ẹnu kan ọba ìlú kan rí láyé. Wàláì. Abùkù mi. Nítorí tí ọba àwo tí ń ṣe bọ́ba àwo tí ń ṣe kí ló kọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ kankan. Tá a dá sí ni. Gbogbo bá rí kó fira rẹ̀ tó ń kálù.
ọ̀kan wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wájẹ́ bẹ́yìn ọmọ wo tí ẹ wà máa tìlú tìyín wá máa rí ọba tiwa fín àti Sunday òní yìí pé ẹsẹ̀ bí àgbàlagbà ọba kọ àti dá ẹ̀sìn náà kò ní kọ́ láti dá àgbàlagbà. tí ń bẹ níwọ̀ ọba máa bá ọmọ wọn níwọ̀. bá a lọ́wọ́ Ọlọ́run àwa náà lẹ́nu àṣẹ bẹ́ẹ̀ bá ti ń bú bàbá wa àwa gangan àní wọ́ọ̀rì láti bú bàbá ẹ̀. àwọn ànábì sọ fáwọn sàbẹ̀ pé ẹ má bu àwọn bàbá yín. tàbí wọn béèrè pé kí ló dé ọ̀rìn ìyá ànábì bò láti máa wò láti máa bú bàbá wa. ànábì ọba ti bú bàbá fún bàbá. bú bàbá tiẹ̀ náà òun kọ́ wá bú bàbá rẹ̀ ìwọ ló bú bàbá rẹ̀ nítorí bàbá bú bàbá yẹn kò ní bú bàbá rẹ̀. tó tẹ́ ń ṣe yìí a dúpẹ́ lọ́wọ́ yín torí pé tá a bá ní kí a máa wo wèé níran sìnkú yẹ yóò bà nǹkan jẹ́. yóò bà nǹkan jẹ́ o. wọn ò ní túmọ̀ nínú ayé wọn ò sínú ẹ ká máa dá lóhùn. wọ́n máa rí wọn gẹ́gẹ́ bíi pàtàkì ni. bẹ́ẹ̀ tí ń bá fún wọn lésì yìí wọ́n mọ̀ wípé wọn ò jámọ̀ kankan nínú ayé tá a bá sí wọn. èrè tí ń pè lóògùn mọ̀sọ́ ń bọ́ ọjà. èrè náà kọ́ máa dídé tó ń bọ́ ṣe. pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábíyèsí ìwé ṣe ẹni tá a máa rí sí. kí lórí ọ̀rọ̀ yìí ni pé àwọn tọ́jà kìrìsìtẹ́nì tí wọ́n súnmọ́ tí wọ́n wà nínú ìlú tí wọ́n jólóyè àfin wọ́n ti wọ́n á dá àwọn mùsùlùmí rí i pé àfáà lóòótọ́ torí gbogbo alárí ń ṣẹlẹ̀ nínú ìlú. ilẹ̀ ìṣíwájú kábíyèsí tó dé ni tí ọmọ kankan pa rẹ̀ nígbà tí wọ́n ń fà fúnra bíyà ní sọ yìí pé Ṣọ̀ún ló fòun jẹ ọ̀nà ẹjọ́ eléègbé ò lè yọ ohun torí pé Ṣọ̀ún ló fòun jẹ ọ̀rọ̀ tí sì ń bẹ́lẹ̀ ìdí Ṣọ̀ún ló lè sọ. ìdè ńgbà Ṣọ̀ún ti wá dé ìwọ náà lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́rọ̀ ara ẹ lọ sọ́dọ̀ Ṣọ̀ún. ẹbẹ̀ lọ jẹ́ sọ àwọn fámìlì náà sì lọ yọdún sọ pápẹ́ kí n kò rí bẹ́ẹ̀ bọ́ọ̀ sí bọ́ọ̀ tí ní pé kìíní ti ń di pé agbọ́nṣẹ́ oyúnṣẹ́ nìkúlùkùlù ọ̀dà gẹ́gẹ́ bí àgbà méjì ẹ lọ ní lọ́dọ̀ ara yín ẹ lọ yẹjú ara yín jẹ́ bá yẹjú ẹ̀ ṣẹ́jẹ́ ń gbábọ̀ ẹ dákun tó tọ́ lọ́hùn kí ni láì fi tọ́ba. ìjọba gbábọ̀ ni tí o ti dẹ́yìn láre ṣé kọ́ dá yín láre lórí irọ́ ni. dúró lórí òdodo. sọ̀rọ̀ tẹ wá jí àbá kan tẹ́ pé tí ìmọ̀ mi tẹ́ bọ̀rọ̀ ayé ara yín dé ẹ̀yin lẹ́wàá máa gbà. kí wọ́n láwọn ọ̀rọ̀ babiláyé ká lọ wò tán wọn èwo ló gbérí nìyẹn ẹ̀ gbérí mọ́. bí ọlọ́run bá wa ṣe padà dájọ́ gbájọ́ ń jà tọ́ba lọ́nà ó mú ọ bẹ́ẹ̀ kò lè jà ní bá ṣe padà bá dá sí àwa gangan tẹ́ ń bá jà tá a lè mú yín á kọ́kọ́ fìyà jẹ yín náà tó fi ra wá lẹ̀ fọlọ́hún. ìtumọ̀ gbogbo eléhùn ọmọ ẹ̀ta tá lọ́mọ náà rẹ̀ rí wọ́n sanwó orí burúkú fún owó orí ibú tẹ̀ ń ta tẹ̀ ní alẹ́ tẹ̀ ń ba jẹnẹrétà ọmọ yín jẹ́ ẹ̀ ń kó bá àwọn ọmọ tí àwọn ọ̀rẹ́ yín ti bọ̀ lẹ́yìn kan ní ọ̀dà wà lálẹ́nu fámìlì méje ní ó di ààrẹ sáàmù àbílẹ̀ àbí ní àrí ànábì fi ni. báyẹn ṣe káyọ̀ àwọn ọmọ rẹ̀ ní wàhálà àgbà àwọn ọmọ rẹ̀ ò tí ì tán dọ́dọ̀ nìyí. àwọn oúnjẹ àwọn mẹ́ta àti gbogbo àwọn tí ń dá sọ̀rọ̀ yìí tẹ́ ẹ̀ ṣe pé dídá tẹ̀ ti ń da sí lórí irọ́ ni. bẹ́ẹ̀ sọ òdodo bá ṣe ní àpò òdodo lẹ́ ń sọ. àbí lórí irọ́ yẹn yẹn. ilẹ̀ bí ilá hùwà gbogbo tí wọ́n sọ lórí agbègbè yẹn wàláhì mo fi ọba tó ní ẹ̀mí mi búra gbogbo tí wọ́n sọ ń gbọ́dọ̀ irọ́ ni wọ́n ń pa. tí wọ́n kó fún wọn kọ̀ lọ́ máa hun irọ́ kan jáde pé ẹ̀yin tẹ́ ẹ̀ta ìmọ̀tọ́ ọ̀bẹ bá ń gbọ́ inú sì mọ̀ ọ̀run ibi àsáàfà náà làwọn eléyìí. àwọn eléyìí pẹ̀lú àbá àtẹ́mọ̀sí ẹ̀ ti dánú gbọ̀n sí ẹ̀ ń gé sókòtò. àwọn pẹ̀lú ẹni àlùsùn náà wọ́n á lu orí búùsì nìyí torí pé lọ́nà ń pa ìsòdodo kò sódodo lọ́dọ̀ yín. àwọn ànábì ọlọ́run tó kọjá lọ gan ní àti dúró lórí òdodo tó ọlọ́run ọba tì wọ́n ń lọ lórí àwọn ọba. ànábì Mùsá ó ní sábìlì àfúrà wà kú lálẹ́ òkú ọlọ́run yìí náà lọ bá fìdá ọ̀nà lọ́ba sọ̀rọ̀ àmọ́ kò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò gbà sọ̀rọ̀ kí ìtẹ́ríba bá sọ̀rọ̀. ní àmọ́ mú ẹ̀mọ̀ yàkàyàkọ̀ ọba ẹ̀mọ̀ yàkàyàkọ̀ ọba ọlọ́run ọba yọ pẹ́ pọn àmà bá wọn. àbí o àṣẹ. ẹni ọba ti ní ọba wa wọn máa rí fín ẹni náà ọba tiẹ̀ náà ti bàbá rẹ̀ tó bá wà. wọ́n sọwé agbẹjẹmọ́wọ́ ọ̀rọ̀ gbọ́sọ̀ kàn wọ́n máa mẹ́tẹ́ ìlú ìwọ́dọ̀ wọn ò tí ì lálàáfíà ń bẹ̀ náà kẹ́ máa wù náà àlàáfíà àtọ̀dọ̀ wọn. tí ọba àwọ̀ àtà ìmáàmù wò ó tẹ́ ń jà
dúró tó ní dá sí sókùn náà tó dá sí jọ́nà ni. lọ́rọ̀ tó ṣẹlẹ̀ láàrin olúwa àti ìmámù náà ni. ìmámù fẹ̀sùn kan olúwo pé ọfẹ́ báyàwó òun sùn kí ló kàn wá ń bẹ̀ àwọ̀ ọ̀dá sí ògùn náà sọ̀ dá sí. kò kàn wá. wá tí wọ́n máa dá sọ̀rọ̀ wá sáà láàrin tó ọ̀rọ̀ wa sọ ni. kò yé mi. káwọn àwo kí wọ́n kìlọ̀ fáwọn ọmọ wọn o. ọmọ wọn àti gbogbo àwọn tí wọ́n bá jáwọn èèyàn tí wọ́n máa dá sọ̀rọ̀ olùwà kí wọ́n kìlọ̀ fún wọn o. oníyàwó mẹ́ta nísìnyí oníyàwó mẹ́ta ń tiẹ̀ ọmọ Ìbàdàn lòun tiẹ̀ Ìbàdàn lòun tiẹ̀ oníyàwó mẹ́ta ọmọ Ìbàdàn lòun tiẹ̀ oníyàwó mẹ́ta ọmọ Ìbàdàn lòun kí sọ́mọ wo Ìbàdàn lòun ti wá. ìbáwọn àwo náà ti ń dá tẹ́lẹ̀. Ìbàdàn lòun tiẹ̀. àtàwọn àlùmí ti ń dá sí náà. wọ́n bá wọn yẹn wọ́n wọ̀ kankan àti Ìbàdàn ní àti sẹ́kìnì àti sẹ́yìn ní gbogbo àwọn àlù ìpápátá alájọjẹ́ lọ́wọ́ ara wa o. wọ́n jẹ́ kí àwọn ọmọ àlè lu wọn kó sí àlàlù wọn o. ìdáwọ́ sọ mẹ́nu. àmọ́ kẹ́nìkan mọ́ ọba wa fi o àní faramọ́ o. títí ẹ̀wù kọ́ mọ́. ọba bá wa ní bà wá wọ̀ pé ká ṣe sùúrù tẹ́lẹ̀. ká má sọ̀rọ̀ àwa yí pé tọ̀ bá a bá sọ̀rọ̀ ayọ̀ ọmọ àlè. ọ̀sẹ̀ máa bú wa pé tọ̀ ẹsẹ̀ lè sọ̀rọ̀. bàbá wọn máa fìyà jẹ wá lórí pa sọ̀rọ̀ ju pé ká máa sọ̀rọ̀ ká má lè sọ̀rọ̀ lọ. sọ̀rọ̀ táwọn ti ń bú àwọn bàbá wa. ọ̀ká gbére kí wọ́n lù wá pé tí mo ní ká ẹ sọ̀rọ̀ ó pé wa ọ̀rọ̀ táyì ti sọ inú wọ́n ti dùn pa aṣọ ju wípé káwọn bàbá wọn máa káre ká máa tú akọ̀rọ̀ nígbà tẹ́ sọ̀rọ̀ ẹ káre. ẹ̀ẹ́dẹ̀ wọn á máa bú wa lọ. ní faramọ́ akínyẹ pẹ̀tò. ẹ ṣeun gan sa Mr. ayé gẹ́gẹ́ bí àfa báwọn bá fẹ́ lu ẹ̀kọ́ tí wọ́n kọ́ fún fásitì kúnbì nẹ́bà yín fátà bá yí àánú tí wọ́n bá fẹ́ lu ẹ̀kọ́ tí wọ́n kọ́ tí nǹkan kan ọba yé wọn lórí ọ̀tẹ̀ máa ń gbọ́ wọ́n ṣèwádìí ni. sójà àgbàgbé ẹ̀ka máa làkàyà àwọn ẹ̀wọ̀n kan máa yani sínú atẹ́gùn tó gbẹ láǹfààní wọn la dáta fún yín. sẹ́yìn ọ̀fẹ́ gé yẹn náà ayé yín ni. bó ṣe rí nìyẹn o. ẹ ṣeun gan sa ọ láti apàké ọládìmí láti pàbá ìmọ̀ lápàké ọlọ́run jẹ́ arin pẹ́ ọlọ́run ní yóò bàjẹ́ fún yín sá really appreciate you ẹ ṣeun gan. ẹni tó bá ní òye tó sì ní làákàyè tó sì ń jà fún àlàáfíà yóò mọ̀ pé oníyàwó mẹ́ta yìí alágbàkú ẹ̀dá kan ni. ẹ sì jẹ́ sọ fún yín àwọn oníyàwó mẹ́ta àwọn ní pláàni tiwọn láti lẹ̀ wọ́n ní ọ̀bùn ríkú ọkọ̀ tìràn mọ́ àwọn èèyàn wa hello. Assalamu alaikum. àwọn sọ̀rọ̀ àwọn ìbílẹ̀ sí ń pò àkí lórúkọ yín sà. ti Ògbómọ̀ṣọ́ South ni mo ti ń pè o. orúkọ yín láti lórúkọ yín sà. ní Abdulaziz láti Ògbómọ̀ṣọ́ South ẹ káàbọ̀ sórí ètò. níbẹ̀ ni sórí ètò mo wà. orí ètò lẹ́wà báyìí gbogbo ayé ń gbọ́ yín báyìí. a ṣeun ẹ kú ètò mo lù yín lọ́gọ ẹnu pẹ̀lú ètò tẹ́ ṣe yìí. ọlọ́run ni. inú mi dùn gan. ọlọ́run ni. mo mọ̀ pé yóò máa kan àwọn ìdílé yẹn náà yóò máa kàn wọ́n là. nǹkan tí mo máa ń sọ ìgànnù sí ọ̀rọ̀ tí ò sí kí ni o ti àwọn o. wàláì àìgànnù sí wàláì. láti di ọ̀hún láti wò láti Ìbàdàn sọkúsọ lórí afẹ́fẹ́ tó bójúmu rárá ó lè kọ́mẹ́ǹdì ẹni tí ó pè kẹ́yìn náà wọlé ní ìsìn. bẹ́ẹ̀ látàpàké. láì wọ́n ṣe dáadáa pọ̀ jù wọ́n dish out nǹkan tó ń pè ní fáàtì ẹgbẹ́ òdodo ni bàbá bá débẹ̀ ẹ̀dọ́ abárí bẹ́ẹ̀ débẹ̀ wọ́n mọ̀ pé òdodo lẹ́ni yìí sọ. ní ká máa mú àtàmọ́ oríyàwó mẹ́ta sọ wá sọ ní kí ló kọ rẹ̀ ni. òun náà dẹ̀ kọ́ máa dá ara lẹ̀ sórí social media káàkiri nìkan tí wọ́n ń ṣe yẹn so ibẹ̀ yìí náà ṣe ní ìsìn yóò lọ máa gbá wọn ní pé ó dà pé àwọn tó ti gẹ̀ẹ́tì ẹ̀hún lọ́nà yìí o. kì í ṣe nǹkan tí ó tó bójúmu rárá ọmọ wa pẹ̀lú wa ẹ̀kọ́ ètò Ògbómọ̀ṣọ́ ò lè bàjẹ́. ẹ ṣeun thank you very much sir láti. ṣe lágbára Ọlọ́run ẹ̀kọ́ ètò. ẹ ṣeun gan sir ètò ni ẹ ṣeun gan sir. hello. hello ṣe wà lórí ètò ni. bẹ́ẹ̀ ni ètò ni mo wà. ẹ̀kọ́ ètò. ètò ní sa o ta ló ń sọ̀rọ̀ sà. láti Ògbómọ̀ṣọ́. orúkọ yín sà.
Adédokun ládògún ọ̀sẹ̀. ok ẹ ṣe gan sà. Nígbàgẹ́ o. àmì ẹ ṣeun. Pàtó. ẹ sà. ẹ ṣeun. ṣé wàá dá sẹ́tò ní sà. hello. Hello, Afa. Mr. Emmanuel láti láti New York. láti New York mo nọ́mbà yín sà. ẹ sà ẹ sà Mr. Emmanuel. àmín àmín. lọ́lọ́run tó dógbòmọ̀ṣọ́ yóò dúkọ́gbọ́n ọjọ́ ògbómọ̀ṣọ́ yóò bá wa tẹ́yìn lẹ́sàn-án rírí. ọmọ yín yóò tẹ́yìn lẹ́sàn-án. àmín àmín àmín. Afa. ẹ sà. mo fẹ́ sọ káàárọ̀ yìí bá ẹ̀yin mùsùlùmí tó bá ta bá tòkè. ẹ sọ bátẹ̀ ń ṣe Islam mo wù yẹn o. ẹ̀yin yóò bátẹ̀ ń ṣe Islam ẹ̀ẹ́dẹ̀ Islam wù yẹn nítorí ẹ kún fún kìkì dáàbò sí. bò sí. yín o kì í ṣe gbogbo yín o. Tèmi Islam ló ṣe tó fi kú. Ìyá mi Islam ló ṣe tó fi kú. Ètò alábòsí. Ètò alábòsí. Ó ẹyin tẹ́ wá wà nísìnyí, wà á mọ̀. Wọ́n ṣe Islam nísìnyí ní àbòsí wa. Lórí omi Yorùbá, wọn yóò hun dá. Ìtúnṣe yóò wà lẹ́yìn ẹ̀. Ó sì kọ́ ọ́n. àbòsí ni. eléyìí wà lìjẹ́ náà. ètò ìṣe ìmọ̀ọ́sẹ̀ ẹ̀jẹ̀ múra mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé Christian ni mí ìkọ́dé ọ̀sùn àmì pé Christian bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé Christian ni mí. irú pásítọ̀ tí ń bẹ láyé yìí o máa ṣe tí ọ̀dà tí mi ò ní sọ fún pé pásítọ̀ tó tẹ̀ ṣe yí ọ̀dà. kí má lọ sọ́ọ̀tì ẹ̀ mọ́ sọ́ọ̀tì rẹ̀ mọ́ sọ fún pé tó fi yí ọ̀dà. gbogbo mùsùlùmí tẹ̀ wọ́n ń bẹ́lẹ̀ Yorùbá máàmù àlìmáàmù yín bá ọba gbogbo bàtẹ́yìn náà máa tó ọba ní bú wọ́n lè sọ fún ọ̀pọ̀lọpọ̀ yìí jùlọ lọ́jọ́ orí ebi lọ́mọ wọ́n lè sọ fún pé àbá yìí wà lọ àmọ́ òní làákàyè wà lọ bá àwọn òní làákàyè wà lọ. ṣé ọ̀ wá jókòó rẹ̀ bí ìdun jókòó rẹ̀ mọ́tíláṣí bí ìdun tutukutu wọ́n ní rí ọ̀lọ́gbọ́n èèyàn tí ọ̀sán ń fẹ́ àbá ó tó bẹ́ẹ̀ fẹ́ pẹ̀lú bí tẹ̀ ń lọ yìí o gbogbo gbà ọ̀rọ̀ ọba tẹ̀sán gbogbo gbà yìí ó tó bẹ́ẹ̀ agbọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n jókòó kabẹ̀ wọ́n jókòó lẹ̀ bí ìdun lè sọ ẹ̀rí pé ẹ̀jẹ̀ sì ló wúyẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀sìn ìtùnú gan kó wúyẹ̀ sí ìtùnú wúyẹ̀ sí ẹ̀ńtẹ́ni ọ̀sọ̀ fún inú àwọn bàbá àná onílé Ògbómọ̀ṣọ́ wọn ò ṣe báwọn àwọn bàbá àná tí wọ́n ṣe lẹ̀ tá a bá fẹ́ sí òótọ́ ọ̀nà nílẹ̀ Yorùbá àwọn ọmọ tí wọ́n lójú tì jù mùsùlùmí títì àwọn ọmọ mùsùlùmí gan wọn lójú tì nílẹ̀ Yorùbá nìkan títì sọ nǹkan tí wọ́n ti mọ abúlé yẹn títí máa jẹ́ àwọn ọmọ mùsùlùmí ọmọ lẹ́kọ̀ọ́ ní pé tí wọ́n bá lọ lé kí wọ́n máa bá wọn wí dáadáa àwọn àfáà yẹn máa bá wọn wí àwọn wí so ní máa jẹ́ kí wọ́n níbẹ̀rù gbà kan ọmọdé ní ayé pé wọ́n ti kí o àmọ́ mi ìtọ́mọdé bá wọn. gbà kan àwọn mùsùlùmí wọ́n máa ní tì wọn ò lójú tì fún ìtukùtù tí tọ́lá ti ń tú síta yìí lójú tì
mùsùlùmí ló jẹ́ kọ́ ọmọ mi ó kírun lọ́dọ̀ tọ́láàtì ọmọ mi ó kírun lọ́dọ̀ tọ́láàtì kọ́ ọmọ mi ó ní ọkọ̀ ọmọ mi tí mo bá jẹ́ mùsùlùmí ó lè kọ́ ọmọ ní ẹ̀kọ́ gidi kankan gbogbo èèyàn àgbàlagbà tó bí lọ́mọ gbàlábùrò fífi a lè tẹ̀lé ìsọ̀rọ̀ ẹlẹgbẹ́ fún arákùnrin náà àmọ́ tukutu ojú tì ní. ẹni náà ló jẹ́ pé ìsìláàmù tẹ́tẹ́ àwọn ní tẹ́bárí òsípọ̀ nàìjíríà gidi gan. tẹ́ bá lọ Morocco lọ Tunisia ẹ̀rí pé wọ́n gbádùn bẹ́ẹ̀ ni nítorí wọ́n fún òótọ́ sí ìsìláàmù wọn ni. àbòsí lọ́pọ̀ ilẹ̀ Yorùbá pé lìmọ́ọ̀mù kan bú lùsí ọba Kánò gbọ́ pé lìmọ́ọ̀mù kan bú ọba Sókótó ìjọ lẹ́gbọ́rí ìdárasẹ́lẹ̀ pẹ̀ ẹ̀dá àdásí ó jẹ́ pé ẹ mójú tìyàn ẹ sọ ẹ̀sìn ẹ̀ẹ́sẹ̀sìn ní o kankan báwa tí pásítọ̀ bá pèèyàn bíi 1,000 ní chọ́ọ̀tì ọwọ́ alọ́gbọ́n ju gbogbo wọn lọ ju gbogbo èèyàn 1,000 sí bẹ́ẹ̀ ní chọ́ọ̀tì lọ. sọ tí ọ̀dà ká má rí ẹnìkan tí ó sọ fún pásítọ̀ ọ̀nà tí wọ́n gbé gbà yìí kò tọ̀ náà ká má rí ẹnìkan kan bẹ́ẹ̀ èèyàn wá kú. pásítọ̀ bá lóun òun lọ pásítọ̀ òun lọ kọ́ bíbélì òun lè kọ́ báìbù. irú kíkọ́ bá máa bẹ́ẹ̀lì jù wá lọ ọ̀gbọ́n jù wá lọ. bí ó ṣe dínú tọ̀rọ̀ sí gbogbo tá a máa ń ṣe o ajá tó tọ̀rọ̀ sí gbogbo tá a máa ń ṣe. ṣé pé ìyá ti jẹ Nàìjíríà láyè sí Yorùbá láyè sí kọ́ bá jẹ́ pé tó ọ̀rọ̀ wa ni ọ̀rọ̀ wa ló jẹ́ kí ọmọ ẹ̀jẹ̀ wa nílé. ó jẹ́ gan-an nù. Mr. Emmanuel láti gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ bá wa láti Ìwó ẹ̀yin tẹ́ ń bọ́ bá wa láti Ìwó ẹ̀yin tẹ́ ń bọ́ bá wa láti Ìbàdàn oníyàwó mẹ́ta àdúgbò náà dẹ̀tì ọ́ dàgbà ọ̀fẹ́ dàgbà ẹ̀sìn wa tó ń bú bí ọlọ́mọ kábíyèsí wa tó ń ti ń bú ó ti gbé nǹkan ṣe jù ọ lọ. ayẹtọ ọba gan bóyá ló fi lè tó kábíyèsí wa ọlọ àti gbogbo ò lè tó ẹ dàgbà ni ọdẹ fẹ níláárí alòbí tó bá wọn fẹ níláárí bí ìlò ń ṣépè fún èpè ó sì jà àwọn ọmọ rẹ ìjọ jà àwọn ọmọ rẹ pẹ̀lú ọba wa tó fi ń ta yín àti ìwọ tó ń bẹ níwò náà tó fi ń ta yín. èpè nígbà tó ọba yín sì ń bẹ ní Canada ọba yín o tàwọn ètò yahoo boy o ọba àwo yahoo boy yìí o tó fi yẹn Canada tàwọn ètò yahoo boy òṣìṣẹ́ ó sì rówó àwọn gbọ̀ngàn tó gán bẹ wọ́n mọ̀ ní pásítọ̀ tí ọba wa ń pásítọ̀ gbogbo ẹ gọ̀ kàn bí báyìí pásítọ̀ yẹn tó mọ ṣiṣẹ́ kì í ṣe pásítọ̀ tí ẹ máa jẹ́ pásítọ̀ Amẹ́ríkà ń bí báyìí jẹ́ pásítọ̀ yìí ṣiṣẹ́ ló jẹ́ pé pásítọ̀ yóò wá jókòó ní ṣọ́ọ̀ṣì Sunday àwọn pásítọ̀ Amẹ́ríkà wọ́n ń ṣiṣẹ́ ló fẹ́ di ìmáàmù tóun lọ sí civil defence ìjọ ìnú civil defence ìfà tí wá náà ló ti gan nìyẹn. ẹ ṣeun gan sa. wọ́n tó ní bàjẹ́. àmísà ẹ kí ló kọ́ ní sà ẹ ṣeun gan sa. wà lágbára náà. Mr. Emmanuel láti New York, thank you very much sir. Hello. orúkọ ibi tí ń pè wá sà ẹ bá a sọ sókè díẹ̀. Hello. Hello. orúkọ yín sà ibi tí ń pè wá. láti òkè àdó. kílẹ̀ orúkọ yín. orúkọ ìrìà. orúkọ yín sà. ẹkúṣẹ́. láti òkè àdó. olùkókó láti pè yín. ok à ń gbọ́ yín. olùkókó láti pè yín. olùkókó ok à ń gbọ́ yín sà ẹ káàbọ̀ sórí ètò. àyà olùkọ́ mi ní Olúgbòdì Sunday.
ok alright ẹ káàbọ̀ sà. ó di Sunday. à ń gbọ́ yín àti ń gbọ́ yín báyìí mo ń gbọ́ yín. mo di sọ kẹrí ọ̀rọ̀ tẹ́ ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ yìí lórí ní akínyín gan-an Ọlọ́run ẹkú iṣẹ́ akí Ọlọ́run kókò akínyín ẹkú iṣẹ́ Ọlọ́run Ògbómọ̀ṣọ́ ó fi Ọlọ́run ó fi Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ kábíyèsí. àmín 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 àmín. ní wàhálà tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lónìí náà ló lè sàánú fún wa. Ọlọ́run ọ̀sán ẹ̀ka ti bá ọgbọ́n àgọ́ ń bẹ̀ yìí ni ó máa jẹ́. àwa Ògbómọ̀ṣọ́ ilé kan Ògbómọ̀ṣọ́ bá mùsùlùmí kìrìsìtẹ́nì bá oníṣẹ̀ṣe bẹ̀. ìjọ ń gbégbé àlàáfíà látọjọ́ tó ti pẹ́ ni. wọ́n dé tẹ́nìkan wá dé ìpè ní ọdún talẹ̀ láàrin gbogbo wa. káyé ẹ̀sìn wọ́n ti fi bẹ́ẹ̀lì kó wa lómi ọbẹ̀ lọ́pọ̀lọpọ̀. kó wa lómi ọbẹ̀. wọ́n gbé èmi tí mò ń sọ̀rọ̀ yìí. àwọn ọmọ ìyá mi ń bẹ. àwọn ọmọ ìyá mi ẹni ń bẹ. láìpẹ́ yìí nínú oṣù kejì ẹni tó tẹ̀lé mi sì kẹta tó jẹ́ ọkùnrin ìyá síwájú Ìbàdàn. ṣé màá torí pé àbúrò mi jẹ́ mùsùlùmí àbí àbúrò mi ọgbàdo akémi tí mo jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí mo jẹ́ kìrìsìtẹ́nì ó kú. ṣìjọ́ ń gbégbé ayé wa lálàáfíà tẹ́lẹ̀tẹ́lẹ̀. dá mi lójú ni pé a jẹ́ ọmọ ọkọ bẹ́ẹ̀ wá jẹ́ ọmọ ọkọ náà kí lé bàbá rẹ̀ ó dàrú tàbí kó jóná. nígbà tí pé wọ́n sọ pé lágbájá yìí ènìyàn ọmọ ọkọ pé ẹ̀yin dẹ́ ẹjọ́ ọmọ ọkọ kí lẹ́ gbèsè ẹjọ́ ọmọ ọkọ tí máa ń wù ọmọ àlè náà ni wọ́n pè é. bẹ́ẹ̀ni. ni ó lù òní sẹ́kù tú. bẹ́ẹ̀ni sà. lóòótọ́ gbogbo àyọ̀ ọmọ ìlú yìí ni wá. ìjọba bàjẹ́ wọ́n pè fún ogun fún ló lè sọ́ọ̀bù problem. ṣé àwọn tó wá jẹ́ mùsùlùmí nílà káyì wọ́n ti mọ̀ yí pé ara gbé l'Ógbómọ̀ṣọ́ ó sì ṣẹlẹ̀ rí. wọ́n wá pé ẹja lọ dàlú wọn rú. l'Ógbómọ̀ṣọ́ yìí Ọlọ́run ràn wá lọ́wọ́ lójọ́ kan ló dá sọ́dọ̀ Ògbómọ̀ṣọ́ yóò dára fún yín. àmì ẹ ṣeun àtẹ̀yìn náà. sẹ́rí ní tẹ́mi fẹ́ ká mọ̀ ni pé àwọn oníyàwó mẹ́ta yẹn wallahi tallahi àwọn kọ́kọ́ nípa àkọ́kọ́ ni pé torí wípé Imam Habibullahi tí ọba yàn Sufi ni ẹgẹ́tì wọ́n sì mọ̀ pé l'Ógbómọ̀ṣọ́ àwọn tó pọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó ń gbé ẹ̀sìn dání à ń pè àwọn kan ní Sufi àwọn kìrìsìtẹ́nì tàbí àwọn gbogbo àwọn àti ìmọ̀ nísìn ṣe rí oníyàwó mẹ́ta ẹ̀rí pé kòtò rẹ̀ mọ́ kéré gé pépèpé ní táwọn gbé wá tẹ́lẹ̀ àwọn fẹ́ da gbogbo ẹ̀rú tẹ́lẹ̀ ni gbogbo ọ̀nà ni wọ́n ń wá láti jẹ́ kó jẹ́ pé èyí táwọn ń sọ yẹn ó ní ó mọ lékè torí pé ní tí wọ́n ń jẹ kó lè má bàa sí kíni kó lè bá àtúmọ̀ pọ̀ sí àmọ́ tí mi sọ fún ọmọ ta ni pé gbogbo bó ti ń pariwo online máa pariwo àwọn bàbá bó ti ń bú wọn bàbá lọ́ba níkà mo believe pé bàbá lọ́ba níkà tí wọn bá jẹ́ ẹgbẹ́ bàbá rẹ táwọn bá jẹ́ gbọ̀n sí bàbá rẹ wọ́n sì jọ máa jẹ́ ọmọ ọdún kan náà ìsìláàmù náà ni ọ̀wá kọ́ wa ká nílà ká ìka lè kó lójúmọ́ ìsìláàmù náà lọ́wọ́ kọ́ wa kákan máa jáde ìsìláàmù náà lè wá ń ṣe orí àwọn mẹ́ta ó lè jẹ́ àfàmì ìsẹ̀ni ọlọ́run no ìsẹ̀ni ọlọ́run hello. ẹ kú ètò. bó lẹ sí ń pọ orúkọ yín sà. kò ní bàjẹ́ sá o. àmì sà orúkọ yín sà bẹ́ẹ̀ ń pè wá. ọlọ́run máa tẹ̀yìn síwájú o. àmì orúkọ yín o bẹ́ẹ̀ sí ń pè o.
lágbára Ọlọ́run ẹ̀ ní jábọ́ lórúkọ Jésù. àmín àtẹ̀yìn náà. Lórí ọ̀rọ̀ oníyàwó mẹ́ta náà mo fẹ́ dá sí. orúkọ yín sà bílẹ̀ tí ń pè wá. Sá? orúkọ yín bílẹ̀ tí ń pè wá sà, orúkọ yín sà. Túndé lórúkọ mi. láti bo. Láti Èjìgbò. Èjìgbò, ẹ ṣeun. à ń gbọ́ yín sà. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí. à ń gbọ́ yín. Ẹ jọ ṣé ọmọ Ògbómọ̀ṣọ́ gangan ni oníyàwó mẹ́ta ni? ọmọ Ìbàdàn ni. ọmọ Ìbàdàn ni. Sá? ọmọ Ìbàdàn ni. Ìbàdàn ni. bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ á rántí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìlọrin nígbà yẹn pẹ̀lú ta lọ́lọ́run. ok. Ṣé ń gbọ́ sà? à ń gbọ́ yín, agbóhùn ń gbọ́ yín clearly. à ń gbọ́ yín. Nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn pẹ̀lú ta lọ́lọ́run. Ebi àwọn bàbá kan ni ta lọ́lọ́run bú nígbà yẹn. bẹ́ẹ̀ ni. Ebi social media náà ni wọ́n ti bú àwọn bàbá yẹn. bẹ́ẹ̀ ni. Tí lọ́ padà gbẹ̀yìn ta lọ́lọ́run, ó padà ẹ́ǹdì ẹ̀sẹ̀ wọn ni. bẹ́ẹ̀ ni. Nígbà Ọlọ́run bá ṣe Ọlọ́run ti jáde. Tí ẹnu rẹ̀ ò bá rọ̀, tí gbèsè bá wáyé kò sí nǹkan tó burú bíbẹ̀ o. Because láti máa ba orúkọ olórúkọ jẹ́, bàgbé òǹdù jẹ́, òfin ti tiẹ̀ lẹ̀ nítorí ẹ̀sìn kan, ẹ̀sìn gángan tó ń gángan ṣe gẹ̀ ẹ̀sìn tí ò yé ògán náà. wàhálà kò yé. Èyí tẹ̀ sẹ́ẹ̀sì ni ẹ̀sìn gángan ò yé ògángan. Tó Ọlọ́run ó ṣàánú wa o. Lórí ọ̀fẹ́ bá wà tí wọ́n bá lè fòfin gbé kọ́ńdókò náà lọ jẹ̀wà díẹ̀ bóyá lórí ọ̀ràn. Oníbàjẹ́ sà. láti ìlú Èjìgbò. hello bẹ̀rẹ̀ tí ń pè wá, orúkọ yín. hello náà. ẹ kú ètò. yes sir. Ọládìmẹ́lì ló padà wá láti àpàtó gbọ́nsọ̀. ẹ káàbọ̀ sà, à ń gbọ́ yín sà. Ẹ̀sà. Mo fẹ́ sáré ṣe clarification kan ni. náà pẹ̀lú yín, gbogbo ayé ń gbọ́ yín sà, gbogbo ayé ló ń gbọ́ yín báyìí. gbogbo ayé. Àwọn pípù yìí wàhálà tí wọ́n fẹ́ dálẹ̀ nílùú ìní ń bẹ ní orí igbá àyà wọn. Kankan tó dáa. wọ́n sì ní kankan tó dáa. Pé àwọn oníyàwó mẹ́ta àti gbogbo àwọn ara àwọn àǹkó yẹn. Tí wọ́n rí i pé nílùú Ògbómọ̀ṣọ́ àwọn tí ń pera wọn ní alùsùnà kankan wọn ò dá sílùú sílùú ń ṣe tí wọ́n dá sí ṣe láàfin tí wọ́n dá sí nígbà tí wọ́n dé torí pé àwọn fámìlì dìde pé àkẹ́sọ́mọdé àwọn ni ìkọ́ wọ́n mú ẹ̀rí wáyé pé kótó ikú bàbá sọ̀hún kú tí wọ́n ti ń gbìyànjú àti gbé bẹ̀rẹ̀ àwọn fi ń pariwo ike sọmọlé àwọn kí wọ́n ṣe sùúrù káwọn fi yanjú ọ̀láàrin ara àwọn àmọ́ àwọn tí wọ́n lówó nínú ìlú pé kí wọ́n rí ẹnu sọ̀rọ̀ gbogbo bí tọ́yẹ wọ́n ti lọ sọ̀rọ̀ wọ́n gbọ́ ẹ̀ wọ́n fowó blọ́ọ̀kì. àwọn olówó gbó. pé kí ni ẹ̀dí wá fẹ́ di pé gba ẹ lọ wádìí sẹ́ńgbà tó dógbọ́n sọ́dá ọ̀rùngbọ̀n sí. kò ní ọ̀rùngbọ̀n. ọwọ́ àlọ́ dárùngbọ̀n sí kí wọ́n lè pẹ́ tọ̀ ẹnìkan kò mọ wọn náà pé lady sọpọ́tì àwọn tí wọ́n pe àwọn ní àlùsùn náà pẹ́tọ̀ àwọn làwọn fẹ́ jẹ gàba Ògbómọ̀ṣọ́ torí pé àǹfààní tí wọn ò rí láti jọ ẹ̀ wọ́n fẹ́ fagídí wá ẹ̀yin tẹ́ ẹ̀ bá lu ṣe bí oyin ni ẹnìkan bẹ nínú Ògbómọ̀ṣọ́ dín ọba nímọ̀ tó nígbà tó ń gbọ́ ọ́dá dúró lẹ́gbẹ̀ẹ́ kan rẹ̀ ni ń ṣe dáwà rẹ̀ ẹ̀tì yóò lọ ọ̀dọ̀ rẹ̀ ẹ̀ńtí ọba fẹ́ tẹ̀ yóò lọ bòmí. Dr. Sarafdeen bẹ́ẹ̀ ni Yorùbá level. Kùdíìsì ni yín máa ṣe wá sínú mọ́ṣáláṣí ọjà àgbo tó ń ti bó ti jẹ́ kiri náà. Yín máa ṣe wá sí. Ẹ máa bẹ̀rẹ̀ bọ̀ ṣe ẹ má ṣe kọ̀ lọ nílànà rẹ̀ kò sì bẹ́ẹ̀ nìkan kan sí nínú àti rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Títọ́líà náà bá mọra rẹ̀ pé lòun tó sì mà kó ń dárò òun lójú. Náà lòun gbogbo mẹ́sìn ń pè pé àbá tí òsirú ẹ̀ kọ́ lọ dá mọ́ṣáláṣí tiẹ̀ dá síbì kan. Màmú bẹ̀ kí ìlú ọwá lọ bá ń bẹ káwọn yẹn máa pé ọ̀dọ̀ ẹ̀ láàmú lọ takú sínú dúkìá. Ń pé ìwọ lọ máa ṣe gbogbo àwọn àbá àti tànà tí wọ́n máa púrúbù àwọn pẹ̀tọ̀ táwọn ọ̀pẹ́ ní ọlọ́ọ̀ni wọ́n lọ máa tẹ̀dó sínú igbó ni wọ́n wàá sọ ìgbù wọ́n á sọ gbẹ́dìgboro. Wọ́n sọ gbódìlé. Ọ̀dọ̀jà. Wọ́n sọ gbódìlé. Pèé sàbá lórí ẹyin ẹlẹ́yin. Àwọn sọ̀hún lélẹ́yìí àwọn sọ̀hún lórí mọ́ṣáláṣí wọn. Fi lè má mú jẹ ó sì láwọn ìdílé tí wọ́n ń jẹ́
nígbà tí ó wá di pé kábí ètò àjọba ṣẹlẹ̀ àwọn clarification tí mo fẹ́ ṣe fún yín nìyẹn o. ok à ń gbọ́ yín. láwọn olówó yìí. èèyàn 6 ni wọ́n gba fọ́ọ̀mù fún. èèyàn 6. nínú ìdílé ọba bẹ́ẹ̀ ni. ok. 6 ni wọ́n gba fọ́ọ̀mù fún. ok. bí ọba Gandhi sì fẹ́ tó náà fẹ́ kọ̀ǹtẹ́sì ọ lọ sọ́dọ̀ tọ́líà kọ̀ǹtẹ́sì gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ìmáàmù ìlú. èmi náà bẹ́ẹ̀ náà tó fẹ́ kọ̀ǹtẹ́sì o. Franklin sì ni tọ́lá sọ pé òun ò sọ́pọ́ọ̀tì yín. pé n tó jẹ́ ó lè wí bẹ́ẹ̀ ni wípé n tó gbé lóòye yẹ aṣáájú kèé sọdún ẹ̀. bí àyè yẹn bá ń tí èsà yà láàyè lọ wà irú yóò ní jáde látẹnu ẹ. ẹni tó ò ní tẹ̀lé ó fi sínú ẹ̀mí rẹ ni gbogbo ẹni ọba wa bọ̀ entertain gbogbo ọlọ́wọ́ ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. mi ò ní sọ fún Franklin. tí bẹ́ẹ̀ lè jẹ́ láyé yìí ibi ọlọ́run bọ́bá ìwọ lè kọjú nìkan kọ́ náà má kọjú bẹ́ẹ̀. wàláì. kò sẹ́ni tí láì yú tí ìmọ̀ yẹn sáà ọlọ́run ní ọlọ́run léèmí ọlọ́run ọba ni kò sẹ́ni tí ì lè gbé fún. ẹ wá lẹ́ẹ̀fẹ́ ta kò tẹ́yìn ní kò ṣe kíní ọlọ́run á gbé fún. ókè bá a bá ní àmùsùlùmí tá a bá ní kò sí wa kí ló dé tá à ń fà tọ́nà ọba ò gbé fún wa. kí èsì mùsùlùmí ọlọ́run gbé fún. tó gbé fún Kristẹni. gbẹ̀bẹ̀ tó gbé fún un ni ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n wá ń ṣe ju wípé bàbá wa ọba Gandhi gangan ni wọ́n ń takùn wọn ọ̀fẹ́ kórìjọba yẹn ṣe. àwọn tí wọ́n ń gbè lẹ́yìn wọn wọ́n ń tẹ̀lé wọn àwọn tí wọ́n ń fowó sponsor wọn wọ́n ń wá ẹni pa nínú ìlú tó yẹ pé àwọn ni wọ́n máa pàṣẹ ẹnìyàn kan máa jẹ́ tẹ́sílà head lásán gọ head lásán ni wọ́n kàn máa jẹ́ tí ò ní lẹ́nu sọ fún náà ni wọ́n máa ṣe bí a bá àṣà nínú ìlú tó yẹ pé àṣẹ tẹ́ máa pa ni àwọn ni wọ́n jẹ bàbá lórí ìlú. nígbà tí èsì eléyìí ọba tó lọ́wọ́ bá pa lóògùn ọ̀sọ́ yìí ẹni tá a lè fi yẹ fún tán ẹni tá a lè fi tíri ẹ tá a lè fi 50 million tá a lè fi tán. ẹjọ kí náà ń pè ní ìyẹ̀fun ẹ sà kí náà ń pè ní ìyẹ̀fun. ìyẹ̀fun bíi sẹ̀mó nǹkan kan bá ní. ok. a lè lọ torí ẹ pé ẹ lọ já sẹ̀mó fún un. sọ̀rọ̀ òun gangan sọ fún mi pé tọ̀ ẹgbẹ́ lọ àwọn tẹ́bi ń papọ̀ èmi gangan ti yó láàfin quintin ti ń jẹ ti sẹ́kù ọ̀tá àjọ ń bẹ láàfin táwọn náà tó jẹ ọlọ́run ó ṣe é kiri nínú ìlú ẹ lọ gbé fún wọn. kékeré sẹni tí àwọn lè fi owó entice ti ẹni tí àwọn lè fi owó attract táwọn lè máa fowó dà láà táwọn lè máa lo owó mú táwọn máa pé ní tí ó ṣe ní bẹ́ẹ̀ ṣe tí bá máa pé ní tó ń fẹ́ ṣe fún mi ní ó ṣe. wọ́n á fi wọ́n gbógun ti ọba ní wọ́n fi ń gbógun tì í wípé bí wọ́n Gandhi ò ní rí ṣe. bàbá wa sọ̀rọ̀ tó kúrò níbẹ̀. ẹ mùsùlùmí ni pàṣẹ lórí ìsìlámù ọ pàṣẹ lórí kìsẹ́nì. àwọn chọ́ọ̀tì kan bẹ ló gbọ́n sọ àwọn kan bẹ ló gbélé gbọ́n sọ tí wọ́n ń gbọ́ wa chọ́ọ̀tì kan bẹ ló gbọ́n sọ tí wọ́n ń pè ní Òkèlè ní Baptist Church ìjà ń ṣẹlẹ̀ ń bẹ̀ tì. ebo ntì bàbá sọ pé bàbá sọ ọmọ èsè kìsẹ́nì lónìlú rẹ ọba lónìlú ẹni tí bá ń bẹ́ẹ̀lù tíjọba ọba tẹ́ lọ́rùn yóò kú ònílù fọba ni. bí àti wàhálà tí wọ́n ń gbé kalẹ̀ torí bàbá Gandhi ni o ní kékeré sẹ́ńtà lè máa control. torí bàbá Gandhi ni wọ́n fi bẹ́ẹ̀ ni nígbà Gandhi ti dé nìsín ẹ lọ kẹ́ lọ wòye kẹ́ lọ yẹ̀ wò láti gbà tó ti dé ó ti ṣomi fún wa. nǹkan tí ẹ ti máa joyè láàfin tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá lọ joyè láàfin bẹ́ẹ̀ bá jẹ oyè Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ sàn fọ́ba nígbà tó ń dé olóhùn ògbó olú ẹnì kankan tí ó joyè nínú ìlú ìdàgbàsókè sínú ìlú ni. àwa ìmọ̀ mẹ́ta kan ẹ má bínú sà ẹni pé ní ìgbà kan wọ́n fẹ́ joyè láàfin ọba máa ń gba owó ṣùgbọ́n ọba Gandhi yìí wọn kì í gbowó lọ́wọ́ anybody. wọ́n lọ ṣèdàgbàsókè sínú ìlú ni. lọ ṣe nǹkan tí olùfẹ́ gbowó ìlú lọ ibi lọ wá tọkọ shopping complex táwọn èèyàn máa jàǹfààní pẹ̀lú ẹ̀. kódà ẹgbẹ́ bíi táwọn iye àwọn ọjà wà tó pé pọ̀ ibi kan bí àwọn kọ̀ńténà bàbá ò ní lọ síbẹ̀ níbẹ̀ tẹ́ ń wà bí abẹ́ pákó tẹ́ ń kan pákó sí yẹn ẹkún kálukú wọn gba fọ́ọ̀mù wọn mú nọ́mbà
pákó ẹ wá sọ di búlọ́ọ̀kù àwọn tẹ́ ẹ bá wú pákó tẹ́ ẹ sọ di búlọ́ọ̀kù àwọn náà ni wọ́n gba ṣọ́ọ̀bù yẹn náà lẹ́fún wọ́n kúrò nínú pákó wọ́n wà ní ṣọ́ọ̀bù tó jẹ́ standard one. ẹ gbọ́dọ̀ lé wọn kúrò. kó àwọn náà ni wọ́n gbà ṣùgbọ́n abẹ́ kí ìlú kọ́ ó dùn wò. ó dùn rí. sókè ìlú ni bàbá yẹn wá fún ó mú dàgbàsókè bá lù ú lọ wá fún kẹ́nìkan ò ní máa jẹ gàba lórí ẹnìkan ẹni bàbá yẹn wá fún èyí wọn làwọn ọ̀fẹ́. àwọn yẹn bá ti ń jẹ gàba tó máa kó àwọn yẹn fẹ́ wà lómìnira. wọ́n rí owó máa fi tàn wọ́n mọ́ àwọn ò ní máa rí ìlò wọn mọ́ wọn ò ní dùn. àwọn ilé náà fẹ́ wà lómìnira wọ́n sì fẹ́ ká máa wà lábẹ́ àwọn ká máa ṣẹrú lọ títí láíláí ni. wọ́n di pé bàbá kábíyèsí ò fara mọ́ nítorí fi ń gbógun ti bàbá sẹ́yìn bàbá wa Gándí o. ìjọba tí ì bá ṣe bẹ́ẹ̀ ọmọ èké kan yọ kàn máa dé yọ máa rọ́bà fín lé bá sọ̀rọ̀ lé wọ̀ ó ti jẹ́ lógúnmọ̀sọ̀ rí tẹ́lẹ̀ dúró tì máa mú kábàá rí ni dúró tì bá níjọ́ lógúnmọ̀sọ̀ ti wà tó mọ̀ mú níjọ́ tí jábá ti jẹ́ mọ́ mú lógúnmọ̀sọ̀ adóni eléyìí pé ní aláwọn gbá ní táwọn jẹ́ àwọn lẹ́wọ́n ní àwọn làwọn dúró ti ẹ̀sìn wọ́n ń fi ẹ̀sìn bójú ní adàlúrí ni wọ́n ọ̀nfà. fi ẹ̀sìn bójú ni ìlú ni wọ́n dàrú o. ìlú ni wọ́n dàrú. ọlọ́wọ́ bọ́ gbàdúrà wa ẹ̀kú ètò. ẹ ṣeun gan sir o thank you for your time sir ẹ ṣeun gan. ṣe rí òótọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ ẹni tí ò ní làákàyè bí kọ́mẹ̀tì kan tí mo rí ń bí Azeez Ahmed Abiodun ẹni tó ní ọpọlọ gbígbà tí ẹ̀ ń wí sọ̀sọ̀kúsọ ni ìgbàsẹ̀ ọkọ̀ yóò ní kò fẹ́ kọ̀mọ́tò fẹ́ gbiná kọ́ ní not WhatsApp is WhatsApp báwo sọ pé WhatsApp ni mò ń dákọ̀ ǹjẹ́ ní fún olóṣèlú náà ẹ ti mọ̀ pé léyìí ò ní làákàyè àwọn tó lóye tí wọ́n ní ọpọlọ tí wọ́n ní future tọ́lọ́run kún torí wọ́n pé là ń bá sọ̀rọ̀ ń bí kò sẹ́ni tó rí rẹ̀ ò pé o so tẹ́bá ti rẹ́ nìkan tó sọ̀rọ̀ kan tó takò tá a sọ ń bí ẹ̀ tí mo rí rẹ̀ ò pé irú wọn ò ṣe é fún lésì get ẹ̀ ti mọ̀ pé léyìí ó lè dàgbà lóòótọ́ ṣùgbọ́n lọ́wọ́ ò tí ì fún ní làákàyè láti ní làákàyè àti gbọ́ ọ̀rọ̀ láti wá digest ọ̀rọ̀ yẹn kó wà pé ọ̀rọ̀ tó ń sọ yọ ọ̀rọ̀ ni Ọlọ́run ti ń fún làákàyè nìyẹn gbogbo ẹ̀ tí ẹ ti ń pè wọlé la kí ìbáwá ìmúmu láti apàké akin púpọ̀ ṣe rí bí oníyàwó mẹ́ta ọba nílá aka ìtọ́ba ronú yóò ti mọ̀ pé wàlẹ́ Ọlọ́run ò sí lẹ́yìn gbogbo yín Ọlọ́run ti fẹ́ẹ̀lì yín láti lẹ̀ ṣe rí kíní kàlà ẹ̀ máa ń wò a máa wò material things pé lábájá lówó lọ́wọ́ ó ní mọ́tò òun làáfíò pé lábájá yìí ẹni Ọlọ́run ni kì í ṣèyún o kéèyàn má lówó kó má ní followers kó má lẹ́ni Ọlọ́run kó má ní mọ́tò èyí ò ní kì í ṣẹnu Ọlọ́run o èmi sì máa ń sọ fún mo máa ń sọ ní kọ̀rọ̀ ní gbangba mo tó ní sọ yìí oníyàwó mẹ́ta wàhálà kò sínú àwọn ẹni Ọlọ́run ó lójú àwọn alìsùn náà tẹ́ máa bá ìjẹni Ọlọ́run lára rẹ̀ ó lójú ẹni Ọlọ́run bẹ́ lára wọn o bẹ́ẹ̀ náà lọ wà nínú súfì náà o àmọ́ lójú ẹni alìsùn náà tẹ́ wọ ayé ẹ̀ tẹ́ bá ìjẹni Ọlọ́run lára rẹ̀ sẹ́yìn bá jẹ́ni Ọlọ́run tí yá sí pé Ọlọ́run iṣẹ́ Ọlọ́run gangan ló ń jẹ́ tó jí sí ara rẹ̀ nǹkan ṣe máa ń pa èméjì papọ̀ tẹ́wàá dúndú pé ẹni tẹ́yìn fẹ́ràn ni kí wọ́n gbé e fún tẹ́ ẹ̀ bá ya wèrè oníyàwó mẹ́ta tí ìbá ẹ̀pọ̀ Ọlọ́run bá da ọlọpọlọ yín tí ẹ̀ mọ Ọlọ́run ẹ̀ kàn sí ẹ̀ ń dírágì ọba wa yìí náà nísìnyí tí ìbáṣepọ̀ Ọlọ́run bá ṣe wọ́n ní ọba olóríire ọba tó yẹ pé Ọlọ́run kàn dá wọn pé ẹni Ọlọ́run lọ́ba yìí ẹ káwọ́ láti lẹ̀ kẹ́mọ̀ pé Ọlọ́run ti kọ́kọ́ fẹ́ẹ̀lì gbogbo yín gbogbo ẹ̀yin tó lé ẹ̀yin àfáà tó lé gbogbo yín Ọlọ́run ti kọ́kọ́ fẹ́ẹ̀lì yín ní àkọ́kọ́ lẹ́tì mọ̀ pé Ọlọ́run gan fúnra rẹ̀ kò dàbí yín o ọ̀rọ̀ tí àfáà wa tán pé pátápé ní sọ́mọ́ lápá kéyìí ọ̀rọ̀ láti méjì tí wọ́n sọ yìí ẹ yẹ kí n tún ọ̀rọ̀ yẹn sọ tí àfáà tó lé agán sì sọ fúnra rẹ̀ Yunusa Dr. Tọ́lá Yunus tó sọ fúnra rẹ̀ pé nígbà tí bàbá wa Gandhi kí wọ́n tó di pé wọ́n di ọba àwọn tí wọ́n dupò bá ibi àwọn mẹ́fà ni wọ́n pè
àwọn Gandhi gẹ́gẹ́ bí ìmáàmù tí gbogbo ayé wò pé ìmáàmù ni ọlọ́ba ọba Gandhi lọ bá àfa àtọ́jọ́ tó tó lé àtúlọ́fí ní ọ́fíìsì wọn gbà náà. Hello. So eléyìí ní ṣe ìwọ tó ń sọ̀rọ̀ ní ìmọ̀ mo lè mọ̀ kí ó tó mo ní ìmọ̀jú ní ọmọ mẹ́ta lọ wàláhì mi ò mọ̀ kí ó tó àmọ́ wàláhì àṣẹ mo ní ìmọ̀ ju ní ọmọ mẹ́ta lọ mo fi Muhammad búra. Ṣé ẹ hàn pé kéwú lọ̀rọ̀ ọ̀rọ̀ tọ̀tọ̀ lọ́rọ̀ ìmọ̀ sẹ́rí ìmọ̀ kéwú Arabic ni ó lè ka kéwú kan nísìn kó o má lè tú kéwú yẹn bọ́lọ̀ àtàlù Muhammad ti ní á tú. Ṣé kéwú nìkan ni mọ́ ni àwọn bàbá tí ó kéwú tí a máa ń sọ́rí fún náà ń gbaná sí wọn nímọ̀ ìmọ̀ náà fi tó ayé ìmọ̀ dàrú mọ́ ogbó yín lọ́wọ́ ni àwọn kan ń bẹ lọ́ọ̀ ní máa ń nù wọ́n nímọ̀ fúnra rẹ̀ ọlọ́run anábì Ádámà kéwú olókè ọlọ́run ló fi ìmọ̀ mọ́ Ádámà fúnra rẹ̀ ẹni tó ló bá fún ní ìmọ̀ fúnra rẹ̀ àwọn oníyàwó mẹ́ta àwọn ṣe dààmú lọ kéwú nígbà wọn kéwú tán wọ́n fi ń ṣe wèrè náà ni. Àwọn ẹ̀kí fẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ nìkan ti sọ àwọn ẹ̀kí fẹ́ dá sọ̀rọ̀ lọ́rọ̀ àwa kì í dá sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ tí ò bá kàn wá kì í dá sí oníyàwó mẹ́ta ọmọ Ìbàdàn ni bá ti ń ṣe ń Ìbàdàn bẹ́ẹ̀ kọ́ ọ́nà sí l'Ògbómọ̀ṣọ́ òun ló fi lè dá sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ tó fẹ́ dá sọ̀rọ̀ lọ́rọ̀ ó sì dá sí ní dá sí pé á ọ̀rọ̀ yìí ó sí ń bẹ̀ ọ̀tọ̀ ni ewo ni mo rí búta fi ń dà lúrú ẹwọ tó lè sọ ní ìsìn ẹwà ni à ń sọ̀rọ̀ papá àwọn kan rí ọba fi ẹ ti máa wọn mú àlè oníṣẹ́ oní ọmọ wọ́n bá nímọ̀ lọ bá oníyàwó mẹ́ta kọ́ lọ́jọ́ ẹlẹ́jọ́ wọn gbé lọ kó bá ń lu rẹ̀ lọ bá oníyàwó mẹ́ta bó bá rọ pé ó nímọ̀ ọlọ́kọ̀ ń kéw ṣe nílà ẹni náà nìyẹn so kò sí ọpọlọ kò sí làákà ìfọ́pọ̀lọpọ̀ nù yín kì í sì ṣe ebu níní wàhálà níní wàhálà ní làákà Ọlọ́run ò fún yín ni ní ìrònú ni ìmọ̀ wo lẹ níṣẹ́ ìmọ̀ tẹ́ ní òkè oníyàwó ta òkè ó nímọ̀ ṣé ìmọ̀ tó wá mọ̀ tó wá tẹ̀lé ṣètánì náà nímọ̀ ṣètánì nímọ̀ òbí ó kọ́pà àṣẹ́rí ibú lórí ìmọ̀ rẹ̀ ni ok ẹja ká ok oníyàwó ta onímọ̀ tọ́lá onímọ̀ jù mí lọ ká gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ kò sàǹfààní fáyé ìmọ̀ rẹ̀ ìmọ̀ tó ń lò ìmọ̀ tí gbogbo ń tọ́ dá òfin bàjẹ́ ni tó bá lo ìmọ̀ yẹn bọ́lọ̀ ti ní á lò mọ́ tòótọ́ ókè ó ní máa bí bọ́lọ̀ ti ní á lò ń tòótọ́ síbí yẹn ti dá sí ọ̀rọ̀ yẹn méjì lọ dá sí yẹn. èèyàn kéwú kọ́ bẹ̀rù Ọlọ́run ẹ ṣeun ẹ sì máa fi kéwú èèyàn kan kéwú àtẹ̀ntọ́ bẹ̀rù Ọlọ́run ẹ máa gbé sí ẹ̀gbẹ́ ara wọn oníyàwó mẹ́ta ó kéwú ni kò bẹ̀rù Ọlọ́run tó bá bẹ̀rù Ọlọ́run ọba ni kò ní máa dá sí ọ̀rọ̀ nídàá sí pé self interest ọ̀rọ̀ tiẹ̀ ó yẹ kó ronú péjọ kan ó jọ kan yóò ku òun yóò ku Ọlọ́run ní ìjọ tí bàbá lọ bá ayé bí bàbá alábàkejì sọ yìí tí bàbá sọ ń tèmi Ọlọ́run jáde wọn pẹ́ tí wọ́n lọ bá ìmọ̀mọ̀ ní láàfin nínú fálá nínú ọ́fíìsì ẹ̀ ó sọ fún wọn lójú báyìí ni wípé òun ò lè sọpọ́ọ̀tì ẹni tó bá wá fẹ́ jó lórí ibì kan Yorùbá ní a kì í ti ojú oníka mẹ́sàn-án kà bó tiẹ̀ ní sọpọ́ọ̀tì wọn kò yẹ kó sọ lójú wọn báwọn ara ìmọ̀ bá ti ń lo ìmọ̀ náà nù gẹ́gẹ́ bí ẹni tó fàlàáfíà ó ti rò pé tó bá sọpọ́ọ̀tì ẹ̀ tọ́lọ́ máa padà gbé fún kọ́ ẹ wo àwọn ọba tó bá di àsìkò òṣèlú PDP ó lọ APC ó lọ APC ó lọ AC ó lọ NDP ó lọ SDP ó lọ gbogbo wọn náà ló bó sì mọ ṣàdúrà fún gbogbo wọn ló bá máa wẹ́kọ̀mù bẹ́ẹ̀ wọn lọ́dọ̀ àfà APC lọ́dọ̀ àfà NPP lọ́dọ̀ àfà ADP lọ́dọ̀ àfà bẹ́ẹ̀ ọ̀dọ̀ pásọ̀ náà gbogbo wọn ni wọ́n ṣe kíni wọ́n ṣàdúrà fún ni wọ́n wẹ́kọ̀mù àmọ́ lọ́ọ̀ nìkan ló mẹ́ni tí ó wọlé
Ọlọ́run nìkan ló ẹni tó gbé fún níjọ́ tí bàbá Ṣọ̀ún tí wọ́n lọ sọ́dọ̀ tí bàbá Olúmọgẹ́gẹ́ tèní tí wọ́n lọ sọ́dọ̀ Ìmáàmù Tọ́líà ó sọ fún wọn pé òun ní support wọn ni bàbá yẹn ò tún wá torí ìyẹn bàbá yẹn ò tún wá wo ìyẹn kó lò ó ṣe kí ni owó ò ní kó wá torí ìyẹn kó wá ṣe sí Ìmáàmù Tọ́líà o bàbá yẹn tó wá ṣe kí ni bàbá yẹn tó wá jọba tán ó tún ṣe tí Ìmáàmù Tọ́líà yẹn ni. Hello. Yes sir. Mo tún padà wá lẹ́ẹ̀kan sí o. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ sà. Tí ẹ gbọ́ gbogbo orú eléyìí o pé ó sọ fún kábíyèsí dàrẹ́ẹ̀tì pé òun ò sí lẹ́yìn wọn. Ó sọ fún wọn ni kó tó jọba ó sọ fún dàrẹ́ẹ̀tì ni. Ibi tá a ti sọ pé ibi tá a ti mọ̀ pé Tọ́líà kú ni kò ní làákàì. Káàrẹ̀ ó kù díẹ̀ káàtó. Tọ́líà ó kéwú làákàì. Kéwọ̀tọ̀ ní ká sì ní làákàì. Tí Ọlọ́run bá fún yàn ní ẹ̀bùn yẹn fún yàn ní máa kéwú nígbà tó fún yàn ní ọgbọ́n ọmọ wa bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ wọ́n máa gbé kalẹ̀ tí ọ̀yẹ́ kọ́ jáde lẹ́nu wọn kò ní jáde lẹ́nu wọn. ẹ̀kan ẹ̀yin tẹ́ ń pè lé mọ́mú yín pé tó láti mọ́mú yín ọmọ kéwú àmọ́ kò ní làákàyè. Tí ẹ bá sì mọ kéwú tí ọba sí làákà ń bẹ àbọ̀ kéwú lókè kọ́ máa sọ lẹ́nu gẹ́gẹ́ nìyẹn olórí Ọlọ́run máa fún ní làákà ìmọ̀ ni tẹ́tẹ́ pé ẹni tó bá jẹ́ olórí ẹ̀sìn kò gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹ̀ ẹ̀sìn gbọ́dọ̀ máa jẹ́ role model. Bẹ́ẹ̀ni. Fún ọ̀dọ́ orílẹ̀ èdè ó gbọ́dọ̀ máa jẹ́ role model fún àwọn ọ̀dọ́. Máa jáde lẹ́nu Tọ́líàtì ọ̀rọ̀ tó yí tí ọmọ kékeré tí wà lọ jẹ́ pé àwọn ọmọ kékeré ọ̀rọ̀ ò ní tí tó nǹkan. Mẹ́ta program tí mo ti dá sí program rẹ̀ rí ti yàn. Mírí o. Lálẹ́ ẹ̀ tó kọ ìlú mi. Èèyàn kò sí ègbú lẹ́nu bọ̀ yẹn. Kò bú mi rí o. Lè parọ́ o. Bí n ṣe ń sọ̀rọ̀ sáwọn olóyè ìlú mi. Sọ̀rọ̀ sí àwọn olóyè ìlú mi àtọba ìlú mi. Kò tó mọ́ mi nú. Ẹ pé ẹni tó ń bá ń ṣe bẹ́ẹ̀ sí ìlú mi. Pèsè. Àmọ́ pé àwọn bú mi rí. Ṣé program ọmọ tó bá sọ ọ̀rọ̀ fún Ògbómọ̀ṣọ́ èmi máa táìpù tí máa sọ̀rọ̀ sí. Ibi ọlọ́ọ̀tì yẹn. Wọ́n fẹ́rí gbogbo àwọn ọmọ tí wọ́n ń kọ́lé àti tí ẹ̀kọ́ kankan. Èmi mọ̀ pé àwọn òbí ẹlòmíì kọ́ òbí rẹ̀ pọ̀ yẹn. Tí wọ́n wá sọ fún já o ìyẹn lọ́jà o ìyẹn ṣe jàgídíjàgan o ìwọ tó máa ṣe jàgídíjàgan nítorí òun kìí ṣe òun lọ tẹ̀lé máa o. Wọ́n ń jó lórí sọ pé kí wọ́n má búyàn rà búyàn. Kún ó ní kọ́ mọ̀ wọ́n má mú gbó mọ̀ wọ́n má mú gbó tí ọmọ wa rí tó nǹkan kan mú gbó ẹ dàkún kí ló fẹ́ kọ́ mọ̀ ọ́n sí. Kọ́mọ mu lọ kọ́mọ mu gbó lọ ni. Àbí ọmọ mú gbó igbó ọ̀dà. Wọ́n sì ń mú. Tí mú gbó tí wọ́n ń sọ tó mú gbó. Kí n bá ti wọ gẹ́gẹ́ lára ti pé ẹ má gbọ́ àgbàlagbà mọ́. Wọ́n náà sì ń bú. Gbà mọ́ tí àgbàlagbà tí wípé ìwọ gan tó ọjọ́ lórí wọn tó yẹ pé wọ́n ń wò ní àfikọ́tì àlọ́ ọjọ́ lórí mọ́mbà rí tó ń bú ọba ìlú ẹ̀ tó tó bí ọlọ́mọ. Ẹ wo bó ṣe tó ń kọ́ pé wọ́n ṣe mí zùgbézùgbé wípé olórí burúkú ọ̀tá àdínì kọ́ lọ dá bàbá lọ́ba ní wọ́n kọ́ lọ dá wọn. Wọ́n lọ dá wọn. Ọlọ́run nìkan lórí sọ̀rọ̀ ìjọ olórí burúkú. Wọ́n dá wọn. Ọ̀gbọ́n ní lìmọ́ọ̀mù ní kò sọ pé kọ́ máa kún iṣẹ́ ọ̀fẹ́ sí ẹ̀sìn yẹn. Ẹ̀sìn yẹn. Bẹ́ẹ̀ ní lìmọ́ọ̀mù kò fi kọ́ tẹ̀sìn wọn.
láti oyè ayé lọ ń wá ìtọ́lọ́run oyè ayé lọ ń wá lọ ń jà káàkiri ìtọ́lọ́run bá ń ṣe tọ́lọ́run pé gbogbo olùṣe dìde pé àwọn òfin ọ̀hún ẹni yóò ti kù kí ẹni tó ní lọ́hùn tó ní pàdé pé àwọn òfin ọ̀yí fagídí jókòó kabẹ̀. Ọ̀lẹ́ agídí ni. àmọ́ ojú kákìrún fún àwọn èèyàn ni kákìrún fún àwọn ìlú ni lẹ́yìn irun kíkì ọ̀rọ̀ náà fáwọn èèyàn ó jù bẹ́ẹ̀ lọ ni ó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ nígbà táwọn Ògbómọ̀ṣọ́ láwọn bíbí rẹ orú àwọn lójú pé bàbá rẹ wọn láwọn pè para wọn á jẹ́ ni Ọlọ́run tó jẹ́ ni Ọlọ́run ṣètò Ọlọ́run wàá ti design. Wàláì Ọlọ́run gbọ́. táwa yìí ìlú òyìnbó táwa yìí lórí bá wà àwọn ṣe ní vote of no confidence yóò resign pápá ni pápá bẹ́ẹ̀ pé ẹnu tí ń kò wọn jù jọ fi ìrere anáwó sí wọn. tọ́lẹ́ẹ̀tì náà lélẹ́yìí tí wọ́n bá ní pé àwọn rò pé ó tó ń tọ́ ẹ̀kọ́ ọmọ fagídí ọmọ bújòyè oyè ayé oyè Ọlọ́run ni oyè ẹ̀sìn ni. tó bá mọ Ghana dáadáa ẹni tó bá lọ Ghana rí náà chief imam Ghana wọ́n ń pè ní bàbá Sàrùbùtù. Tí wọ́n pè bàbá yẹn ti wọ bí 100 and something years. Ilé ní 100. Ìmúlẹ̀ kan ló ń tẹ bàbá yẹn àti tíẹ́nì àti muslim wọ́n ń tẹ bàbá wọn. Lè gbọ́ ègbú lẹ́nu bàbá yẹn. Àìmọye lómi àmọ́ kírísítẹ̀ míì tí wọ́n bá àwọn kírísítẹ́nì tí wọ́n bá fẹ́ wọ́n lọ bá wọ́n ní bàbá ní mọ́mù fún wọn. Ó ti dàbí símbò. Àwọn èèyàn àwọn òyìnbó máa wá láti Amẹ́ríkà tí wọ́n wá kí. Ìlọ peace ẹni tó nífẹ̀ẹ́ àlàáfíà ni. Àlàáfíà. Títí bàbá yẹn ṣe. Kan fún yín ní sọ̀rọ̀ kan á bàbá ní òun rí náà pé bàbá ó kú tó báwọn ọmọ mùsùlùmí bí wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì pásọ̀ yẹn wọ́n bá ti fẹ́ máa dà nǹkan rú. báyẹn sọ bàbá yẹn ní ọmọ yìí wọ́n sọ tó ní òun rí náà sí mi tó náà ọmọ mi ní gbogbo yìí ṣọ́ọ̀ṣì rẹ̀ jẹ́ pé ìtọ́jú orí òun ibi tó yọ ọjọ́ orí òun dé yìí ó lóun ò ní kú tẹ́lẹ̀ òun ti lé 100 nítawọn lóun ò ní kú tẹ́lẹ̀ òun rí náà pé òun kú lọ́ọ̀ bá nǹkan jẹ́ ẹ̀kọ́ yẹ́kẹ́ bá nǹkan jẹ́ òun ò ní kú bí bàbá yẹn ṣe sọ fún àwọn ẹ̀ pé ẹ má ṣe kankan tí pásítọ̀ yẹn máa wò ọmọ mi gangan lọ pásítọ̀ yẹn ọdẹ lọ dọ̀bálẹ̀ tó bàbá àti màálù lọ ó ní bàbá irú yìí sọ wọn ẹ tún dárí òun ẹ tún gbọ́ àwọn bí ọmọ áàlì mọ́mù ní ọmọ mi ní ọ̀ ó lè jẹ́ pásítọ̀ àmọ́ ọmọ mi ní ọ̀ pẹ̀lú ó ra màálù bíi méjì lọ́rọ̀ àtọ́fún lọ́bù bàbá. Kadam Dada Assis. Bàbá ọ̀fẹ́ gba màálù yẹn ó ní bàbá ẹ̀ gbà. Ìmáàmù pọ̀ jẹ́ bíi símbù ọ̀pọ̀ jẹ́ bíi símbù. Olóyìn ni ó ní torí tọ́lá tó ń wá tó kún ọ̀ṣọ́ kí lọ́ọ́ tẹ́lẹ̀ bá jẹ́ Islam èmi ò lè gbọ́ àti kò ṣe wá àti tó yíyàn lọ́kàn padà ṣe wá àti kan tó yíyàn lọ́kàn padà bí ègú sọ bọ́ọ̀mù gbogbo gbà. Ara bọ̀mù. Kánò kú Sànúsí rí ẹgbọ́ rí. Yes sir. Bọ́ọ̀mù Lukanu yóò bù Sànúsí kẹ̀. Níbo.
kò possible. wọ́n fẹ́ lè mọ́mù ìlú Kánò yóò lẹ gbọ́ rí. kò tó bẹ́ẹ̀. gbọ́rí. àgbọ̀ rí o. wọ́n á di pé Ògbómọ̀ṣọ́ àfi kí ìwọ tó jẹ́ pé àti ẹ̀gbọ́n fi wé ọba Gandhi èmi gan pàpẹ ìtẹ́gbẹ́ rẹ̀ ẹbí wọ́n ní ẹni tí ọba da sọ wọ́n ní tọrọ ẹ̀ láwùjọ. wọ́n ní káwọ́ bẹ́ẹ̀ ni. mọ́mù sọ ní àti mọ́tò mélòó lẹ́gbẹ́ wá sógun ara o wọ́n tí mo rí ìdí yẹn bàbá owó tó ní wọ́n fi mọ́tò yẹn bùn yín. bọ́ọ̀sì náà kọ́ gbé wọn. bẹ́ẹ̀ ni. títí ẹ gùn wọ́n fi bùn yín. sógun mọ́tò rẹ̀ lẹ́yìn gbé wá. pé à owó ìmọ̀ọ́mù lẹ wá ẹ̀yìn mi. ẹ̀kọ́ lè kéwú sábẹ́kúta àti nǹkan. àwọn ìyàwó yín méjì àwọn ń lo mọ́tò. àwọn ìyàwó méjèèjì ìyàwó rẹ̀ méjèèjì ń lo mọ́tò. ọ̀rọ̀ rí mọ́tò gangan tó nǹkan ń lò. kí kéèyàn máa fún yàn jẹ kéèyàn má rí jẹ díẹ̀. ẹ̀yin àgbààgbà ní ẹ̀bẹ̀ ló gbọ́n sọ̀rọ̀ tó gbọ́rọ̀ yìí. kókò ti tó ìmáàmù ẹyẹ máa parọ́ mọ́. ọ̀rọ̀ tẹ́ máa sọ jáde sí ẹ̀rù kẹ́ tó sọ ni. ṣé ẹ̀rù ọ̀rọ̀ kẹ́ tó máa sọ ni. ọ̀rọ̀ kẹ́ tó máa sọ. ẹ sọ̀rọ̀ mi gbà mí báyìí ó wò pé sọ̀rọ̀ ètò onílàkà ìbáyìí. nínú odidi ìmáàmù Ògbómọ̀ṣọ́. kẹtàlá ti ìmáàmù Ògbómọ̀ṣọ́. tíráì gbogbo bí kí ni wọ́n ti ń gbọ́. wọ́n sọ bá ń fún yín ọlọ́mọ wọ́n fi sí free ni wọ́n ti yọ chọ́ọ̀kì lẹ́sẹ̀ yín ẹ̀ wọ́n à ń lọ free ẹ̀ ń da free. wọ́n ṣubú tán wọ́n àmọ́ rẹ̀ rè ní pé àgọ̀ wọ́n wá sórí oyè. ṣé gan afa ọlọ́bọ̀. ẹ ṣe gan sa Mr. Emmanuel láti. àṣàmà kú ètò. ẹ ṣeun orúkọ yín bí ẹ ti ń pè wá o. kí ló ń sọ̀rọ̀. láti bó sà. tí Ogun State ní o. Ìsájì mo wà lára àwọn friends yìí náà. Mr. Ajo okay sir ẹ má bínú. Sájì okay nọ́mbà ni ẹ má bínú kò forúkọ bẹ́ẹ̀. ọjọ́ mẹ́ta ni ẹ ṣeun gan sa. ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni mí but àwọn ògbélé ṣùgbọ́n àwọn òkè sọmọ Ògbómọ̀ṣọ́ àti gbélé yẹn. bàbá wa ní family house wa wọ́n dẹ̀ mọ̀ wá. ọmọ ọkọ ni yín. ọmọ ọkọ ni o àdéhùn mo family house wa àti father side mother side ni gbogbo ẹ̀ pápátá ni mo mọ̀ wọ́n dẹ̀ mọ̀ mí ń bẹ̀ dáadáa bá ti ẹ̀ gbélé. wọn a lè dé family house wa bá àti lè yá àti ilé bàbá gẹ́gọ́ sọ pé àwọn ọmọ àwọn ẹni yìí kò possible. nǹkan tí mo kàn ń fẹ́ tẹ̀ láti sọ ni pé lóòótọ́ ìgbà tí tọ́lé àtẹ̀ tó rán yíyan ní sí ìmọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn. God mo like it pé is a young guy ọmọ kékeré ni. bẹ́ẹ̀ni. orí gèmí àti àkísẹgbẹ èyí gèmí ń gé ìjìnlẹ̀ sórí. kì í sẹ́yìn nìkan. ṣé is a young guy yẹn ọdún àmì Christian o. kókó àpọ̀jà sí kí ni mo like. ìwà pé ó dẹ̀rẹ́ bọ́sẹ̀ ti yọ young guy àti mu ìlú pé ìdìbò bó ṣe máa handle kí ni yẹn ayàtọ̀ sáwọn àgbàlagbà yẹn ṣe máa handle ẹ̀ bó ṣe ṣe kémi kì í ṣe mùsùlùmí àbí kíkú Christian ní mi. But as time goes on gbà tí mo wá rí pé issue ń ṣẹlẹ̀ ọgbọ́n ọmọ kékeré yẹn ó dààmú bọ̀bọ̀ yẹn gidi gan. nǹkan tí ọba ṣe wájú lọ́wọ́ tẹ̀lé láṣẹlẹ̀ family ń gbà wọ́n dẹ̀ kó ọ̀rọ̀ wá ọba gbọ́dọ̀ take any side now ọba dẹ̀ sọ pé òkè o dà lọ sí family yẹn lọ yẹn jú ẹ̀ kí mọ́gàjì family Ayílára kó mú àtisẹ́tù pé ọba ẹ̀ ó bá dilẹ̀ ìfúnmẹ́nà God. àbí. ọ̀rọ̀ mi. àbí náà. ó ti ń kátó yẹ kó bá ṣe lọ́ba ṣe. àbí náà. torí pé ọba ò ti wà lẹ́yìn ẹ̀ pé ọba ò lè dédé tètè ẹ̀ nítorí pé ṣáìdì kan at least ẹ̀fẹ́ kí wàhálà kan ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. tó ṣẹlẹ̀ pé ṣe ìgbàgbọ́dọ̀ yẹn ṣe wá bọ́sẹ̀ ń lọ. God bí mo ṣẹ̀ṣẹ̀ ń gbà ni pé truly something is hidden dáàbọ̀bọ̀ yẹn kò kì í sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ló tán. ọ̀rọ̀ ti sọ̀rọ̀ rẹ̀. tó bá jẹ́ ọmọ ìlú bìkan no matter how
ó ti máa kó máa lórí múmbàrí kó máa bu ọba àlú ẹ̀. Imagine. máa gbé ọba àlú kan ga. lọ sí àwọn àlú tó dá àwọn ìlú tó dẹ̀ ń lọ tí ẹjọ́ ń bu ọba àlú ti yẹ òun gbé ọba títí wọ́n ga ń bẹ̀ bọ́ba títí gẹ́gẹ́ ẹjọ́ ń pa wọ́pọ̀ ẹjọ́ ń bu ànànà ọba àti. túlì kì í sọ ọmọ ìlú. wọ́n bá tún ṣe oníyàwó mẹ́ta yẹn sẹ́ńgẹ́tọ̀ rin. ìyẹn ò gbádùn tiẹ̀. ọ̀gbádùn tiẹ̀. ga ìgbésẹ̀ pé ọmọ lẹ́yìn bọ̀bọ̀ tó wà nílùú òbú yìí tó máa ń sí wọ́nà kan báyìí ó ní. sẹ́ni tó kẹ̀lẹ́ lẹ́ni pé ní tí mo kà lóko tó dé àwọn yẹn mẹ́ta yẹn kàn ń ṣe ni wípé wọ́n ti kásà lórí Facebook nítorí àwọn lè ní followers àpọ̀ sẹ́mi àwọn lè wú àwọn yẹn ó ní àwọn nǹkan ìrìtọ́ tí wọ́n ń gbà lọ́wọ́ Facebook TikTok àti YouTube àwọn fi ń ṣe business ni ní tí mo kà rí ń bẹ̀ nìyẹn ìdóòrè wọn fi ń ṣe wọ́nà nítorí pé tí o bá síbẹ̀ kí ló kàn wọ́n fẹ́ lọ rògùn mọ̀ sọ. ẹni ìlú títí yín kí ṣe gbogbo nǹkan tó bá tún lọ nílùú olúlo máa yọnu sí ẹni tí wàá ti fẹ́ àbùkù gan kó má yọnu sí lu onílùú. àwọn tó wà lọ́gbọ̀n tó jẹ́ pé wọ́n bá wọn fà láàrin ara wọn. wọ́n máa yanjú láàrin ara wọn. kó mọ̀ sọ ṣe wà yẹn. family kan bó bá ti rí Christian ẹ máa rí Muslim ẹ máa rí àwọn onísàbíkẹ́ Muslim wà nìyẹn. my own family adasi méjì ni Muslim wà mbẹ Christian wà mbẹ. likewise my mother side area Muslim wà mbẹ àwọn abalaye wà mbẹ àbí àwọn tààrà sọ̀rọ̀ ti yẹ kò dẹ̀ sí gàrí. jẹ́ kí kọ́sì nìkan ọmọ ẹ̀ kan ṣe wedding or recent yìí lẹ́kọ̀ọ́ síbẹ̀ náà àtàwọn bọ́dà gbọ́dọ̀ lọ síbẹ̀ náà wọ́n ti ń ṣe kíní yẹn at least tí mo ná àmì Christian gbogbo ẹ̀kọ́ tí wọ́n sọ kò yé mi but if you are family yẹn ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn yẹn akọ́gbàgbé abagbésẹ́gbẹ́ kan ni kò sí ìkan tó kan ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ family ọ̀tọ̀ family ọ̀tọ̀. àwọn tẹ̀lé mu kàn ní pé wọ́n kàn fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn yẹn láti fi dá wàhálà lẹ́lẹ́gùn ọ̀sán ni thank God for the wisdom tí Ọlọ́run fún ọba wa. sọ́kè nípa wájú láti nìyàn. if I were to be the kábíyèsí ni day one máa ti yọ tọ́lé àtìyẹn. wọ́n máa fẹ́ ṣẹlẹ̀ kó wá ṣẹlẹ̀ ọlọ́ bọ́ nítorí pé ọba wa sẹ́ni tó jẹ́ pé very gentle person láti wàhálà. ìgò yẹn ní gbogbo tó fi lẹ́nu káàkiri tí ọ̀run fẹ́ jábọ́ ni. ó lè jábọ̀ náà pọ̀ títí wọ́n bá yẹn jẹ́ nìkan tó ní sùúrù tí ò lè fẹ́ wàhálà pé àkómọ̀dé pé àsìkò tó ń jẹ ọba o èyí ni wàhálà ṣẹlẹ̀ but ìbẹ́tà sẹ́ni àwọn tó bá ní àwọn nílàkà inú àwọn mùsùlùmí ní àwọn làwọn leaders yẹn kí wọ́n sì tíra ti máa pè é àwọn kíláàsì bá wọn sọ̀rọ̀ pé kì í ṣiṣẹ́ nǹkan tí Kùránì kọ́ wa lélẹ́yìí dàlúrú àti láti máa bú ọba lórí no ìbàjẹ́ kírísẹ̀ ìbàjẹ́ ní kíní ẹ jẹ́ ká fún ẹni tí ọlá bá yẹ ẹ jẹ́ ká fún un. ó pààrọ̀ fámìlì ọ̀nà fámìlì yẹn ètò láti yanjú lára ara yín síbù ìyẹn dẹ̀ ti parí nìyẹn bọ̀dì ká bá ti tó ní pé ọba ò ti gbé it's not good it doesn't come that way. ẹ ṣeun gan sa. ọ̀rọ̀ yìí lọ́wọ́. Thank you very much, sir. Ẹ ṣeun gan sa. I really like mo máa ń gbọ́ program yìí dáadáa. Ẹ ṣeun gan sa. yìí dáadáa. Thank you very much, sir. ìyàwó mẹ́ta yẹ kan mọ òun rìn jẹ òun yẹn fẹ́ káṣà fífi ẹni àwọn nǹkan àwọn jẹ ìgbà mi wà jẹ pé tẹ bá rò pé tẹ bá ti expect pé mímọ̀ ni tẹ bá níbi ọgbọ́n ẹ máa bá ọ̀rọ̀ ọmọgùn lẹ́nu ẹ̀. ẹ ṣeun gan sa. lọ́làtọ̀ lẹ́yìn ìtẹ́jọ́ kan fẹ́ jẹ lásán làwọn kan wà á ta yóò kàn ti dà lónìí irú táwọn kan fi káṣà làwọn wà á ta bọ̀ irú tó lóde ò pé ó yẹ kó ronú pé máa parí ojú làwọn ẹ̀mí fún rọwọ́ra wa. kò jù bẹ́ẹ̀ lọ. sit now no matter how kò sí kí wọ́n tó bá fàfà ti di ó ti máa ṣẹ́tù gbogbo àwọn tó ń jà pátá ní other towns yẹn ojú wọn nínú àwọn yòó ti bá bẹ́ẹ̀ tó fẹ́ gbé ṣèṣin tó fẹ́ ṣe lórí ẹ̀sìn náà ló fẹ́ dàrú. ọ̀rẹ́ bá parí nǹkan ojú lẹ́fẹ̀ẹ́ máa fi wúra yín. ọlọ́run yìí lọ́wọ́ jàre ẹ ṣe wọn bẹ́ẹ̀ túbọ̀ ẹ ṣe máa wò wọ́n níran. ẹ ṣeun gan sa thank you very much sir. tó bá sàpẹ́ bá yá ó máa yanjú náà ni àṣàjà níbi kan náà ni ojú wọn máa tó jà. ẹ ṣeun gan sa. It's just a matter of time. bẹ́ẹ̀ni.